ti kátàràtì tó wà nínú ojú tí wọ́n sọ pé àwọn èèyàn náà tó 3,497 tó sì jẹ́ pé gbogbo wọn náà ni wọ́n ti gba ìtọ́jú tí wọ́n sì ti lọlé ní ayọ̀ àti àlàáfíà. Ilé aṣojúṣòfin ilẹ̀ wa yóò ṣe ìwádìí àwọn tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka ìpèsè epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná gáàsì lórí ẹ̀sùn bí wọ́n ṣe kọ̀ láti san owó tó tó $800 bílíọ̀nù sí akoto ìjọba, pàápàá jùlọ èyí tó ní ṣe pẹ̀lú èròjà epo rọ̀bì tí wọ́n ń pèsè rẹ̀ yìí. Ní ojú ewé kẹrin ìwé ìròyìn The Nation ni mo ti rí ìròyìn yìí nípa owó mọ̀dámọ̀dá fún owó ìfẹ̀yìntì. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti yọra wọn kúrò ńbẹ̀ o. Àwọn ti láwọn ò ṣe mọ́, àwọn ò dáwó sínú àjọ yìí mọ́ o. Bákan náà ní ojú ewé kẹrin ti ìwé ìròyìn Nigerian Tribune, ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti láago kìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC wípé ẹ dẹ́kun o, ẹ má fi nǹkan tí kì í ṣe tiwa ẹ má tì mọ́ wa lọ́rùn o. Làásìgbò tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú yìí, ẹgbẹ́ òṣèlú PDP kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ o. Dá fi kókó eléyìí kí n fi káàdì ẹ̀kọ́ tó rí pé a lọ sí abala ẹ̀ka ìpolówó ọjà. Òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ àti ìdúkokò ikọ̀ agbésùnmọ̀mí SWAP. Gómìnà ìpínlẹ̀ Niger ti ní títí láéláé òun ò ní jókòó dúnàádúrà o pẹ̀lú àwọn báńdíìtì agbébọn níbẹ̀. Kó tó di wípé a máa tẹ̀síwájú nínú àwọn kókó yìí, ẹ jẹ́ á dé ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ kú kalẹ̀. Learning is fun, but as a mom, I see how demanding it can be for my child. That's why I ensure he starts every day with a cup of Bonvita. Bonvita, prepare them to win every day. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa Kutuhai fún ti àárọ̀ òní. Bákan náà ní ojú ewé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune yìí náà ni mo wà, níbi tí Olisa Agbakoba tó ti ń sọ̀rọ̀ tó sì ń fìdí òótọ́ rẹ̀ múlẹ̀, bẹ́ẹ̀ ló tún tọ́lẹ̀ láwí pé àfojúsùn orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọdún 2030 wípé ètò ọrọ̀ ajé wa yóò ti di ohun tí yóò máa pa owó tó tó tírílíọ̀nù kan dọ́là wọlé fún orílẹ̀-èdè yìí. Agbakoba ní àlá tí yóò ṣòro láti wá sí ìmúṣẹ lélẹ́yìí o. Ó ní nítorí àwọn kùdìẹ̀kudiẹ tó ń bẹ nínú òfin tá à ń lò lórílẹ̀-èdè yìí. Lójú ewé kẹsàn-án ìwé ìròyìn The Nation ni ìròyìn eléyìí wà. Ìjọba ìpínlẹ̀ Zamfara ti dá àwọn olùkọ́ 123 tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ padà sẹ́nu iṣẹ́. Bákan náà ìròyìn kan tí ó tún tójú mi tún tàjú kọ́rí ni mo ní sí ọ̀jọ̀gbọ́n Yakubu tó dábàá àtúntò èyí tó lágbára pé kó bá ìlànà ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ẹ dákun, ó ní wípé èyí ni yóò mú kí ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà kó rí bá a ṣe ń fẹ́ tí ó sì ṣe ìtẹ̀wọ́gbà lọ́dọ̀ tọmọdé tàgbà lórílẹ̀-èdè yìí. Ìròyìn eléyìí ojú ewé kejì ìwé ìròyìn The Nation ló wà. Wọ́n ní gbogbo owó àti gbèsè ní ilẹ̀ òkèèrè òun náà ni gbogbo rẹ̀ ló ti gbẹnu sókè o. Tírílíọ̀nù kan lé díẹ̀ náírà òun náà ni wọ́n ní gbogbo rẹ̀ jẹ́ lẹ́ẹ̀kan náà. Lójú ewé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune, ìròyìn ilé náà fìdí rẹ̀ múlẹ̀ wípé ilé-iṣẹ́ tí yóò máa pèsè irin tútù tí owó rẹ̀ yóò tó $410 mílíọ̀nù wọ́n ní kò ní pẹ́ gbéra sọ ní ìpínlẹ̀ Ògùn pé tí a bá fi rí ọdún 2026 ilé-iṣẹ́ yìí yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Èdó òun náà ni wọ́n ti ní kí àwọn olórí ìṣèjọba ní àwọn ìjọba ìbílẹ̀ 18 tó wà ní ìpínlẹ̀ náà pé dandan o kí wọ́n lọ fún ìsinmi, kí wọ́n kúrò níbẹ̀ nítorí ẹ̀sùn kan èyí tó fi hàn wọ́n wípé wọ́n ṣe owó ìlú kúmọkùmọ. Wọ́n ní kí gbogbo wọn
kí wọ́n lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́ kí ìwádìí kó lè wáyé. Bákan náà ní ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti ṣetán láti ṣe ìdásílẹ̀ ilé ìwòsàn tí wọ́n ti máa ṣe ìtọ́jú àrùn jẹjẹrẹ ọyàn. Wọ́n ní àwọn ò ṣe ìdásílẹ̀ rẹ̀ sí àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún. Sanwó-Olú ló ti sọ fún Oyèbánjí gómìnà ìpínlẹ̀ Èkìtì pé kó tètè rí dájú wípé wọ́n ṣètò ìṣèjọba èyí tó nítumọ̀ fún àwọn aráàlú nípa ṣíṣe àwọn àgbékalẹ̀ ohun amáyédẹrùn sí ìpínlẹ̀ kó wa wọn. Bákan náà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n ó yá tètè wá bí ìgbéga yóò ṣe bá owó orí tà ń pa wọlé lẹ́ka ètò ìlera tí wọ́n bá fẹ́ kí ìyàtọ̀ tó dára kó bá ẹ̀ka ètò ìlera wa gbogbo ní orílẹ̀-èdè yìí. Ilé aṣòfin àgbà ilé wa ti fọwọ́ sí àbá òfin kan èyí tí yóò rí dájú wípé wọ́n ń ṣe ètò owó náà ní onípele méjì fún ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ aláàánú Rotary ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ṣe àlàyé ọ̀rọ̀ wípé tá a bá fẹ́ dẹ́kun ikú àwọn aláboyún láàrin àwọn obìnrin wa lórílẹ̀-èdè yìí ó ní a gbọ́dọ̀ ró àwọn òṣìṣẹ́ elétò ìlera tó jẹ́ ti agbègbè lágbára gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwọn olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ní wọ́n fọwọ́ sí ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé o pé àlàáfíà yóò jọba nínú ètò ìdìbò gómìnà èyí tí yóò wáyé ní ìpínlẹ̀ náà ní ọjọ́ 9 oṣù kọkànlá ọdún yìí. Wọ́n ní tó bá ti di ní ọjọ́ 7 inú oṣù kọkànlá òun náà ni gbogbo àwọn olùdíje fún ipò gómìnà yìí ni wọ́n fọwọ́ sí ìwé àdéhùn àlàáfíà. Ọ̀jọ̀gbọ́n kan ti ké sí ìjọba láti máa ṣe àtìlẹ́yìn tó yẹ fún àwọn àkàndá ẹ̀dá tó ń bẹ ní àwùjọ wa. Agbègbè kan ní Onitsha òun náà ni wọ́n tún ti fọwọ́ sí àtúndìbòyàn sípò gómìnà Soludo bí wọ́n tún ṣe fi 20 bílíọ̀nù náírà sílẹ̀ láti mú ìgbélárugẹ bá ìpèsè àwọn amáyédẹrùn. Bákan náà lórí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ tó yẹ kó jẹ́ pé yàrá ìkẹ́kọ̀ọ́ ni wọ́n wà àmọ́ lásìkò tó jẹ́ pé ẹ máa rí wọn tí wọ́n fi ẹsẹ̀ gbálẹ̀ kiri lójú pópó. Ìjọba ìpínlẹ̀ Bauchi ó ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn ọmọdé yìí ó ti bẹ̀rẹ̀ ìpolongo pé kí àwọn ọmọdé yìí kí wọ́n padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn tí wọ́n sì gbé ìpolongo ìdè àwọn ọjà àti àwọn ibòmíràn tó ṣe kókó. Ìròyìn eléyìí jẹ́ kí n fi káàdì ẹlẹ́ǹbí ṣeun òun ló ní í ṣe pẹ̀lú wíwá ojútùú àti wíwá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní ìpèníjà ọpọlọ ní àwọn ilé ẹ̀kọ́. Kì í ṣe wípé bóyá wọ́n ti ya wèrè àbí nǹkan bí àwọn èèyàn ṣe máa ń fojú wo àmọ́ tó jẹ́ pé nípa ọ̀nà kan tàbí òmíràn bóyá ìpòrúurú ọkàn bóyá nítorí tí wọ́n là kọjá nínú ilé àìlè fi ọkàn sí ìwé wọn àti àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ó ṣeé ṣe kí àwọn òbí wọn kó má mọ̀ nípa ẹ̀. Eléyìí náà láfi káàdì ńlẹ̀ ní abala àkókò onúwé ìròyìn fún ti abala yìí. Ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ náà ká lọ sílé agbára nígbà tá a bá padà dé àwa àti àlejò òun náà lẹ́wọ̀ bá àwa yànnàná kókó ọ̀rọ̀ tá a gbé wá sóde ètò lónìí. Ẹ kú kalẹ̀ ètò Kutuhai ń tẹ̀síwájú.
tó ẹ káàbọ̀ padà sí orí ètò wa Kutuhai fún ti àárọ̀ òní. Lórí ètò wa fún ti àárọ̀ òní, kókó tí a máa gbéyẹ̀wò lórí ètò yìí òun ló ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn akọ̀ròyìn. Ní pàápàá jùlọ tá a bá wo bó ṣe ti pé ọdún 39 tí ògbóǹtarìgì ọkùnrin takuntakun Délé Gíwá tó náà jẹ́ oníròyìn tí wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò. Akọ̀ròyìn tá à ń sọ yìí nígbà náà gbogbo àwọn tí wọ́n láǹfààní láti bá a ṣiṣẹ́ àti ìtàn tí àwa tí a ní àǹfààní láti bá a ṣiṣẹ́ ìtàn tí àwa náà gbọ́, a rí wípé ọkùnrin tó gbónu tó gbóyà ó ní ọkùnrin yìí ṣe. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó mọ ti fún tẹ̀dọ̀ iṣẹ́ tó yàn láàyò, ìròyìn fi yé wa wípé ìwádìí fi yé wa pé ọ̀kan pàtàkì òní Délé Gíwá jẹ́. Amúṣàdédé la gbọ́ ní ọdún náà pé Délé Gíwá ó ti dèrò ọ̀run látàrí lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí, tó jẹ́ wípé nínú lẹ́tà yìí àdó olóró ó ní wọ́n fi sínú ẹ̀. Nígbà náà àwọn èèyàn ń béèrè pé ta ló lè ṣerú eléyìí, kí ni Délé Gíwá tiẹ̀ lè ṣe fún wọn tó fa irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí. Látìgbà náà àwọn òṣìṣẹ́ akọ̀ròyìn láti ń kojú ìpèníjà kan tàbí òmíràn títí tó fi di àsìkò yìí. Tá a bá dẹ̀ ń wo ojúṣe wa bó ṣe ṣe pàtàkì tó ní àwùjọ wa, torí pé àwa ni a jẹ́ bí alàgàtà láàrin ìjọba àti àwọn aráàlú, a tún lè pè wá ní ìrètí fún àwọn tí kò nírètí, torí pé nígbà tí tẹ́nìkan bá la nǹkan tí kò yẹ kó rí bẹ́ẹ̀ kọjá, àwa ni wọ́n máa ń sáré wá bá. Nígbà tí àwa náà bá sì bẹ̀rẹ̀ ariwo gẹ́gẹ́ bí ìṣe wa, àwọn tọ́rọ̀ bá kàn tó yẹ kí wọ́n ṣe àtúnṣe lórí ẹ̀, wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ. Tírú nǹkan tó ń tà ń sọ ẹ̀ tó bá wá ń ṣẹlẹ̀ sí wa, tàbí tí ìgbáyégbádùn wa tó bá wá kù díẹ̀ káàtó, a jẹ́ wípé ọ̀rọ̀ yìí ti di àìláṣọ lọ́rùn pàká tó yẹ kó jẹ́ àpérò fún gbogbo àwọn ọmọ eriwo. Ìdí nìyí tí a fi ránṣẹ́ pé àwọn tó ní ìmọ̀, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ oníròyìn tó gbèrú ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tá a fi ránṣẹ́ pé wọ́n láàárọ̀ yìí pé kí wọ́n tẹ̀ wá bá wa ṣàlàyé níbo ni ìdẹ̀rùn àwọn akọ̀ròyìn ló dé dúró. Tá a bá tún wo bí Délé Gíwá ìpapòdà rẹ̀ bó ṣe ti pé ọdún 39 ní ọdún yìí. Àlejò wa àkọ́kọ́ tí a máa gbà lálejò lórí ètò wa fún ti àárọ̀ yìí, àwọn ni akọ̀wé fún ẹgbẹ́ akọ̀ròyìn nílẹ̀ wa ẹ̀ka àti ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí mò ń pè ní Comrade Olúṣọlá Ọládàpọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Comrade. Ẹ ṣé olóòtú. Ṣé ẹ bínú pé ajé ó jẹ́ Kutuhai láàárọ̀ yìí, ajé sùn mọ́jú? Kò sí wàhálà. Ó tiẹ̀ ti mọ́ra ná. Ara ṣe tá a gbà náà. Bẹ́ẹ̀ni, ó ti mọ́ra. Mo kí n pe ẹ káàbọ̀ sí orí ètò Comrade Ọládàpọ̀. Ẹ ṣé àdúpẹ́ púpọ̀. Ẹ kú rìn. Kókó ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò náà ni ìpèníjà tí àwọn akọ̀ròyìn kojú lórílẹ̀‐èdè Nàìjíríà. A wá fi ìgbé ayé Délé Gíwá a fi ṣe kókó ẹ̀. Gẹ́gẹ́ bí akọ̀ròyìn tí ẹ̀dẹ̀ ti ní ìrírí tó pọ̀ ní ẹ̀ka iṣẹ́ tẹ̀ ń ṣe, ǹjẹ́ a lè sọ wípé àwọn oníròyìn ṣì ní ìgboyà láti ṣiṣẹ́ wọn? Tá a bá wo ìgbé ayé Délé Gíwá tó jẹ́ oníròyìn tí kì í figbá kan bọ̀kan nínú, tó gbóyà láti sọ àṣírí, láti kọ ìròyìn nípa ohun tó ń lọ ní àwùjọ ní ìgbà náà, ǹjẹ́ a lè sọ wípé eléyìí lè fún àwọn oníròyìn ní ìwúrí láti tún lè sọ wípé ìjọba ẹ ṣe dáadáa o, ẹ ṣe dáadáa, ó kù díẹ̀ káàtó? Wow, mo kí olóòtú, ẹ kúṣẹ́, ẹ kú atótónu. Ṣé rí àkókò tá a bára wa yìí, kọ́lọ́run kó ṣàánú wa ni. Ìdí tí mo sọ pé kọ́lọ́run kó ṣàánú wa ni pé mo kọ́ fẹ́ mú láti ibì kan tó máa ń ní
wọ́n máa ń pe àwa oníròyìn ní fourth estate of the realm bẹ́ẹ̀ni pé àwa la wà ní ìpele kẹrin ìpínlẹ̀ kẹrin ti ìṣèjọba. ti ìṣèjọba tá a bá ti mú ìjọba àpapọ̀ ẹ̀ka tá a bá ti mú aláṣẹ. ẹ̀ka àwọn aláṣẹ tá a mú Ẹ̀ka àwọn aṣòfin a mú àwọn ètò ìdájọ́ ètò ìdájọ́ lẹ́yìn ìgbà náà ló wá kan àwa àwa oníròyìn. ẹ jẹ́ kọ́kọ́ fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ǹjẹ́ gbogbo ètò gbogbo arrangement gbogbo ìlànà àti ọ̀wọ̀ tó wà fáwọn mẹ́ta àkọ́kọ́ ǹjẹ́ ó wà fáwọn oníròyìn. tẹ́ bá wò dáadáa ẹ rí wípé kọ́lọ́n kó ṣàánú wa ni ọ̀yọ́ òun la wà ìdí nìyẹn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ mo sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ẹ ǹjẹ́ mo rí pé àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jó níròyìn tá a yẹ kí tẹ́ bá sọ pé òkè ọmọ yín ǹjẹ́ ó wù ọ́ láti ṣiṣẹ́ tí mò ń ṣe tàbí káyọ̀ bí ẹ̀yin gan pé iṣẹ́ tí mò ń ṣe yìí o ǹjẹ́ ó gbàdúrà kó fi lé ọmọ lọ́wọ́ o iṣẹ́ tó dáa ni iṣẹ́ tí wọ́n bọ̀wọ̀ fún káàkiri àgbáyé ni ṣùgbọ́n ní ẹ̀ka tí wọ́n ń bì báyìí wọ́n tẹ̀ wá mọ́lẹ̀ wọn ò fẹ́ ká lè sọ̀rọ̀ wọn ò fẹ́ ká lè ṣe ohunkóhun. Bàbá Délégi wá tẹ́ sọ́ngbà yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn tó ní ìgboyà wọ́n ń pe kinní kan ní investigative journalism jẹ́ pé nísìnyí wọ́n á sọ pé èèyàn mẹ́rin ló ń ṣe táwọn yẹn bá máa sọ̀rọ̀ nípa wa nísìnyí wọ́n ní kí ni wọ́n ń ṣe wọn kì í ṣe research mọ́ wọn kì í investigate wọn kì í ṣe kinní kan èèyàn mélòó la fẹ́ kà tó ti bá ikú àìtọ́jọ́ pàdé nínú ìlànà yẹn. So ṣe rí kí Ọlọ́run kó ṣàánú oníròyìn ni mo rántí ìgbà kan wọ́n sọ pé èrè àwọn olùkọ́ ó wà lọ́rùn àwọn tí ń gbà láyé báyìí olùkọ́ ti ń gba tiẹ̀ láyé báyìí bí èròǹgbà tèmi nínú ọkàn tèmi mi ò fẹ́ sọ wípé bó ṣe rí ó dàbí pé èrè oníròyìn sì ọwọ́ Ọlọ́run ló wà kò ń ṣọwọ́ èèyàn mọ́ because téèyàn bá ní òkè o òun fẹ́ ṣe bọ́n ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ẹ̀tọ́ tó yẹ kéèyàn ṣe the right thing tẹ́ kẹ́ ẹ sọ pé òkè ẹni ṣe nǹkan báyìí o bó ṣe yẹ kó ṣe é ni o tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá kíyèsára Ọlọ́run má yẹ kí èèyàn dopó Ọlọ́run má yẹ kí ìyàwó èèyàn di káwọn ọmọdé aláìní bàbá so kọ́lọ́run ṣàánú oníròyìn ni o kọ́lọ́run bá wa ṣe kó jẹ́ kí kán ní ètò rere kí wọ́n kí ìjọba lè máa protect kó lè máa dáàbò bò wá ní gbogbo ọ̀nà kán dáàbò bò wá nípa ètò ìṣúná kán dáàbò bò wá nípa pé òkè o iṣẹ́ tá a yàn láàyò yìí tá a bá ń ṣe nísìn ẹni ìwà tá a bá dé bíi kéèké àwọn ọlọ́pàá wọ́n gbógun ti wà bá dé ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ gan wọ́n tún mọ ẹ̀rọ ara àwọn arábí ti dé o láti iṣẹ́ tẹ́ pé iṣẹ́ tá a fi ń iṣẹ́ yìí tẹ́ bá wò láti ẹ̀yìn wá gbogbo àwọn tó tọ́lọ́run jẹ́ kí wọ́n ṣàkóso ìlú yìí tó dẹ̀ ṣe dáadáa ló la iṣẹ́ ìkọjá bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó la iṣẹ́ ìròyìn kọjá Nnamdi Azikiwe ó la iṣẹ́ ìròyìn kọjá mélòó torí pé ìgbà yẹn iṣẹ́ yẹn tiẹ̀ tún lọ́wọ́ díẹ̀ ó lọ́wọ́ wọ́n ń bọ̀wọ̀ fún wọ́n dẹ̀ ń ṣe bó ṣe yẹ kó rí àti bó ṣe yẹ kó yẹ and mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé lákòókò tá a wà yìí a ní àwọn ògbójú oníròyìn gidigidi tẹ́ pé tọkàntọkàn wọn taratọkàn wọn wọ́n fi gbogbo nǹkan tán ní sínú ẹ̀ láti ṣe ṣùgbọ́n nǹkan tó máa ń dùn wájú ni wípé wọ́n máa ń fẹ́ tẹ̀rí ìwà bá wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ wọ́n fẹ́ láti ṣe iṣẹ́ tó yẹ ká ṣe. kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ ká dé abala ìpolówó ọjà náà à ń padà bọ̀. What wakes you up in the morning? Is it the sunrise? Is it the alarm? No. It's your dream that wakes you every day. It's what drives you like a powerful engine. That's why you start strong every day with the rich, creamy taste of Nescafe Original 3-in-1. Carefully crafted from selected coffee beans. You are on your hustle and you won't stop until you succeed. Start strong. Finish strong.
Crystal Original. Get a pen you can rely on. Ẹ káàbọ̀ padà sí orí ètò Kutuhai níbi tá a ti ń yànnàná ìpèníjà tí àwọn akọ̀ròyìn tí wọ́n ń kojú ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwa fi ìgbé ayé délégé wa àfi tàkókò ẹ̀ ẹni tá a ti ń bá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Àwọn náà ni Comrade Ṣọlá Ládàpọ̀ tí wọ́n jẹ́ akọ̀wé ẹgbẹ́ oníròyìn NUJ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn náà ni a ti ń bá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ṣeun. Comrade ẹ kú kalẹ̀. ẹ ṣe mọ́. Iṣẹ́ àyànláàyò akọ̀ròyìn lásìkò olóògbé Delegiwa tá a bá gbé sí ẹ̀gbẹ́ ara wọn ní àsìkò tá a wà táwọn ti ìlànà tí a máa ń gbà ṣiṣẹ́ táwọn olóyìnbó ń pè ní ethics jẹ́ bákan náà lórí tó fi di òní. ṣe rí nǹkan tá à ń pè ní ethics ìyẹn ní ìlànà ètò iṣẹ́ tàyàn láàyò kò yí padà ṣe ni ó tún tẹ̀síwájú ṣe ni ó tún wà advance sí lókè o àwọn àṣìṣe tó ní pé ó dàbí kó kù díẹ̀ káàtó lápá bí wọ́n tún ti improve ẹ̀ ṣùgbọ́n nǹkan tó yàtọ̀ díẹ̀ nígbà yẹn ni wípé ṣe rí àwọn bàbá yẹn nígbà yẹn àwa súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn kan tá a máa ń pè ní veteran àwọn àgbà ọ̀jẹ̀ wọ́n á sọ fún yín pé ńgbà yẹn bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ ilé akéde tá a bá ní òkè o wá lọ kọ̀ròyìn wá fún wa ní secretariat o iṣẹ́ wọn á fún yín ní ẹ̀tọ́ yín owó ọkọ̀ allowance gbogbo nǹkan tó tọ́ láti jẹ́ kẹ́ ẹ gbà tẹ́ ẹ fi débẹ̀ tẹ́ ẹ fi ní máa wojú pé àparí ṣe kẹ́ ẹ máa fẹsẹ̀ palẹ̀ pé kí ni yóò bá dé pé kí ni yóò bá dé gbogbo ẹ̀ náà máa ṣètò fún yín ṣùgbọ́n ní ìsìn kò sí yẹn mọ́ gbogbo iṣẹ́ ìròyìn pátápátá gbogbo iṣẹ́ ìròyìn pátápátá ṣàṣàlẹ̀ jẹ́ pé wọ́n á ní in fact àwọn kan tiẹ̀ máa sọ wípé id card táwọn fi lé ẹ lọ́wọ́ ìyẹn ló ń jẹ rẹ ike ìyẹn ni kó máa fi jẹun ìyẹn ni kí tó máa fi jẹun so ó fẹ́ kọ̀ròyìn òun débì kan òun wojú wọn pé bóun ni yóò ṣe rí nígbà tó parí iṣẹ́ tó fẹ́ ṣe tán bẹ̀ ẹ jọ ṣé nǹkan tí wọ́n ń ṣe tó bá yẹ pé nǹkan tó yẹ kó ṣe ṣé èèyàn ó lè ṣe bó ṣe yẹ kó ṣe èèyàn ò ní lè ṣe bó because o ò ní fẹ́ káwọn tó ń fi ata sórí búrẹ́dì rẹ tó pọ́n pé kí wọ́n bínú èèyàn ò ní fẹ́ kán bínú ṣùgbọ́n tó bá yẹ pé gbogbo ẹ̀tọ́ tí iléeṣẹ́ ìròyìn yẹ kó ṣe fún ẹni jẹ́ pé ẹ̀yin lẹ́ran aṣojú yín ni tó bá ṣe gbogbo ẹ̀tọ́ yẹn bó ti tọ́ àti bó ti yẹ bẹ́ẹ̀ bá ti ń débẹ̀ tẹ́ parí iṣẹ́ yín báyìí tẹ́lifí náà ẹ ṣe o àdúgbò mo gbọ́ àwọn ọ̀gá wa kan wà àwọn bàbá wa kan pé wọ́n sọ pé ẹ dúró kí wọ́n ní fún kíni ẹlòmíì kan wọ́n á tún fún ni wọ́n á tún máa sẹ́ndì ní tó bá fẹ́ fẹ́ lòmíì sí iléeṣẹ́ wọn tí ò ní dúró ṣùgbọ́n ní ìsìn tẹ́ bá kàn kí ni àwọn language àwọn kí ló bá dé kò ń ṣàwọn náà ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó èló ni wọ́n ń san fún oníròyìn ní ìsìn ẹ dẹ̀ má gbàgbé o ṣé ẹ mọ̀ wípé ilé ìwé tí ẹni tó ṣe medical doctor lọ làwa náà lọ ẹni tó ṣe engineer ẹni tó ṣe and oníkálukú ló ní bí wọ́n ṣe pàtàkì sí ṣùgbọ́n ní ẹ̀ka tiwọn ṣùgbọ́n ẹ̀ka ìròyìn lójú tèmi ló fẹ́ ṣe pàtàkì jù torí kò sí nǹkan tí gbogbo ẹ̀dá alààyè ṣe pátá lórí ilẹ̀ ayé tí ò nílò oníròyìn gbogbo wọn ló nílò wa ṣùgbọ́n wọn bọ̀wọ̀ fún wa wọn ní respect fún wa torí pé àtìlé ni amúkun ẹrù ẹwọ olókèlè wò àtìlé ni nǹkan ti wọ́ wá àwọn kan tiẹ̀ tún wà ní ìsìn tó yẹ pé wọ́n á gbà wọ́n síbi iṣẹ́ wọ́n ní fún wọn ní ẹ̀tọ́ kókè òṣìṣẹ́ wa ní ẹ o staff wa ní ẹ o wọ́n á ní ṣá máa lọ níta bá rí àmọ́ fún ẹ ẹni tó ní ẹlòmíì ní masters nínú wa ẹlòmíì ní phd nínú wa nínú iṣẹ́ ìròyìn ilé ìwé táyìn dẹ̀ lọ owó táyìn san làwa náà san ṣùgbọ́n kò sí ọ̀wọ̀ yẹn tẹ́bàtẹ̀ gbọ́ sálárì oníròyìn mi ẹ máa wò wípé bó ló ṣe ń bọ́yàwó bó ló ṣe ń bọ́mọ so kọ́lọ́n kó ṣàánú wa ni lásìkò tàn bàbá yẹn gbogbo ètò yẹn ló wà ńlẹ̀ gbogbo ètò bó ṣe máa rìn bó ṣe máa ṣe gbá in fact
bàbá kan sọ fún mi àkọ́bọ̀ lọ́ọ́ máa dárúkọ lórí afẹ́fẹ́ ni bàbá yẹn ní tóun bá lọ assignment ara àwọn claims tó máa gbà kìíní kankan ó ti pé sálárì òun kì í fọwọ́ kàn. èèyàn ti tó ná. ó ti tó ná ṣùgbọ́n nísìnyí ṣé bẹ́ẹ̀ lórí ní tí mò ń sọ yóò yẹ yín jọ ara lè lọ mo fẹ́ káwọn náà máa bá fọkàn bá lọ àtàwọn aláṣẹ wa kán lè mọ ìyà tó ń jẹ àwọn oníròyìn. Comrade Ṣọlá Ládàpọ̀ yìí gẹ́gẹ́ bí oníròyìn tá a bá wo ẹ̀tọ́ àwọn oníròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà àti títí àgbáyé kí la lè sọ wípé ó mẹ́hẹ̀ ń bẹ̀ kí tiẹ̀ ní ẹ̀tọ́ àwọn oníròyìn ṣé tá a bá fẹ́ lọ ṣiṣẹ́ tá a fẹ́ lọ sí assignment bí olóyìnbó ṣe ń pè é ṣé ìrètí wa lórí brand envelope pé tó ti ká sínú àpò ìwé fún oníròyìn ṣé òun náà ni ó lè lálẹ́ fi ṣòdiwọ̀n ìdẹ̀rùn wa ni àbí owó oṣù tá à ń gbà kí ni àwọn ẹ̀tọ́ tí oníròyìn gan ní gẹ́gẹ́ bí akọ̀ròyìn tá a bá gbé wò sí ti ìtúpà ní ilẹ̀ òkèèrè. ṣe rí bílẹ̀ òkèèrè bó ṣe ní òfin àtẹ̀lé tó ní ìlànà bẹ́ẹ̀ la mà níbí ṣùgbọ́n gbogbo òfin àti ìlànà àtẹ̀lé ti wà ní bí àyìn inú ìwé náà ló mọ̀. kì í ṣe ohun tí àti mú lòdì nǹkan. kì í ṣe nǹkan tá à ń múlò torí wípé àwọn aṣíwájú wa àwọn alágbára tí wọ́n bá pàdé wọ́n máa ń ṣe international conference ní different level akọ̀ròyìn level àwọn tó tún gbé pẹ́ẹ́lí lóríṣiríṣiríṣiríṣi tó bá ń ṣe tó bá ń sọ̀rọ̀ àwọn náà present pé this is what is nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ wa lélẹ̀ ní orílẹ̀-èdè wa lélẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ inú ìwé ni tiwa máa ń wà nílò mo rántí ìgbà kan ẹ má bínú pé mo rántí àkókò kan a wà nílé ìwé kan nípa iṣẹ́ ìròyìn wa olùkọ́ wa kan wá sọ nǹkan kan fún wa wípé wọ́n rán arábìnrin kan wá láti ìlú Amẹ́ríkà kó wá cover iṣẹ́ kan pàtó ní Nàìjíríà ọ̀gá wa yẹn wá jẹ́ kan lára àwọn tó welcome ẹ̀ tí wọ́n jọ pàdé tán ní kó máa guide ẹ̀ tó ń ṣe gbogbo bó ṣe jọ ń rìn ó ní ṣẹ́mọ̀ bí ètò tiwa ń bí a máa ń ṣàlejò a máa ń ṣe gbogbo ẹ̀ ọ̀gá yẹn sọ fún wa wípé omi lásán pé kẹ́ ẹ rà fún kò ní gbà lọ́wọ́ yín oúnjẹ lásán pé alẹ́ anikere gbogbo nǹkan tó tọ́ sóhun láti jẹ́ kó òun gbé lùi fún oṣù kan tán ní kó òun wá lùi gbogbo ẹ̀ náà ti fóun òun ò nílò pé ẹ̀sùn sọ̀wọ́ rúgúdú kankan sóhun pé ṣọpé àwọn ará bí ò tiẹ̀ nílò ẹ̀ torí wípé wọ́n mọyì àwọn oníròyìn lẹ́ka tiwọn lọ́hùn ṣe rí lẹ́ka tiwọn tá a wà ń bì wọ́n máa ń pe kinní kan ní use and dump ẹ dẹ̀ máa wo gbogbo àwọn alágbára yìí gbogbo àwọn tó wà nípò yìí gbogbo àwọn oníròyìn yìí gbogbo àwọn aláṣẹ yìí wọ́n lè dé ipò àṣẹ yìí láìsí àwa o wọ́n lè dé bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n máa ń wá yín wọ́n á máa ṣojú re wọ́n á máa ṣe gbogbo nǹkan. wọ́n bá fẹ́ tọrọ ọbẹ̀ wọ́n bá fẹ́ ṣe. wọ́n bá rí tán nígbà tó wá di pé ó dọwọ́ yín tán tó dẹ tí wọ́n tán gba nǹkan tó fẹ́ gbà tán ẹ̀yin ẹ pè wọ́n wọn ò ní gbé kọ́ọ̀lù. níjọba ṣe mistake tẹ́ ẹ pàdé wọn bí ẹ pàdé wọn lọ́nà bíi kankan ọ̀gá mo dẹ̀ pè yín kíní kan wà mo bísí ni wọ́n wàá ṣe bíi pé wọ́n ti ẹ̀rí yín rí. ṣe rí kọ́lọ́n kó ṣàánú wa àti chọpẹ́tẹ̀ sọ yẹn àti ẹ̀tọ́ tá à ń pè ní owó oṣù tó yẹ kí èèyàn gbà ẹjọ́ torí Ọlọ́run èwo ló tó gan-an mú délé fún oníròyìn. owó oṣù nìkan ni ẹ̀tọ́ fún oníròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣe rí ẹjẹ́ ìsọ̀rọ̀ kan fún yín mà bẹ́ẹ̀ ṣe wà yìí iṣẹ́ tẹ̀ ń ṣe a mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ẹlẹ́gẹ́ ni bẹ́ẹ̀ni a mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe wọ́n ní kó lọ kọ̀ròyìn ibì kan o sì débẹ̀ o sì rí nǹkan tó ń ṣe àtèyí tó dáa àtèyí tí ò dáa ẹ̀tọ́ rẹ láti kí ni o láti gbé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn bó ṣe rí. àti káwọn ará ilé lè rí nǹkan. kán lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ pé ẹ wo bí ṣe ń lọ leléyìí o ṣùgbọ́n owó tó kán máa fún níròyìn nílẹ̀ ọdún yáyí tá a wáyé ẹlòmíì ò gbọ́ 100,000 tí a dẹ̀ mọ̀ wípé 100,000 tó ń sọ yìí kò gbé ọmọléèwé tó wà níléèwé délé lóṣù kan kátà yẹn pé tó níyàwó tó lọ́mọ ókè ó mọ̀ pé tóun gbà yìí ò lè mú un délé
kò gbé tó ń fẹ́ débi ṣé tó bá débi tá ti ní ó lọ ṣiṣẹ́ mo fẹ́ mú láti bẹ̀rẹ̀ ni o tó bá kọ nǹkan tí tó kọ kí ní ẹ̀ bó ṣe rí tó gbé lọ ṣé àwọn ni ó kì í kúṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń ṣe ẹ̀tàn ni mo sọ̀rọ̀ láti sọ ẹ̀tàn ti pọ̀ jù so ẹni yẹn á débẹ̀ á fọgbọ́n ṣe àwọn tó sọ̀rọ̀ mi ẹ̀ tí ì rí àwọn pr wọn tí wọn sábà ń pè jọ̀tún Ọlọ́run ẹjọ́ ẹ bá wa kílì eléyìí o eléyìí ò gbọ́dọ̀ jáde o eléyìí ní ká ṣe o eléyìí ò gbọ́dọ̀ jáde abẹ́ẹ̀kọ́ ṣé ẹni tó sọ̀rọ̀ yun fún yín òun náà ti mọ tó bá dé pé ó ṣe ò ṣe tóun bá dẹ̀ ṣe sùúrù pẹ̀lú nǹkan tó sọ tóun ṣe bí omi pè nǹkan kan ó tẹ̀lé abẹ́ẹ̀kọ́ tó bá yẹ pé irú ẹni yẹn ń bọ̀ níbi tó ti wá tí ẹ̀tọ́ rẹ̀ owó epo rẹ̀ owó everything owó tó máa fi jẹun tó máa fi mu kóòkì pé òun ṣe wàhálà pé kóòun tẹ̀ bí everything wà lọ́wọ́ ẹjọ́ ṣé yóò lè tẹ́tí sírú àwọn tó ń sọ wípé báyìí ni kò bá ṣe báyìí ni kò má ṣe. Comrade Ládàpọ̀ má bínú elégbèdé ṣé ẹ rò wípé ní agbọn tí ẹ sọ̀rọ̀ dé ó yẹ kí àwọn akọ̀ròyìn ó ṣọ́ra ṣe torí bá a ṣe ń sọ̀rọ̀ nípa ìgbáyé gbádùn àwọn akọ̀ròyìn tá a sì ń ṣèrántí Délé Gíwá tó pọ́dún mọ́kàndínlógójì tí wọ́n dẹ̀mí rẹ̀ légbodò yìí ìròyìn kan tí a lè fìdí ẹ̀ múlẹ̀ ó jẹ́ kó yé wa wípé nígbà tí wọ́n gbé envelope tí àdó olóró wà nù ẹ̀ tí wọ́n gbé dé ọ̀dọ̀ Délé Gíwá ẹni tó wà pẹ̀lú rẹ̀ nígbà náà ní wípé tí í ṣe àbúrò ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní tó dá lẹ́nu rẹ̀ ní wípé nǹkan tẹ́ ẹ gbé wá ó gbọ́dọ̀ jẹ́ láti ọ̀dọ̀ ààrẹ èyí tó túmọ̀ sí wípé òun gangan ti ń retí nǹkan kan torí ìròyìn náà bó tilẹ̀ jẹ́ ipá lè fìdí rẹ̀ múlẹ̀ ní tó ṣokùnfà iṣẹ́ ìwádìí tó fẹ́ ṣe tí ó kan àwọn alágbára ìlú yìí kan wọ́n ní wọ́n ń gbìyànjú láti ní pé kí wọ́n ó fi owó rà á kó má bàa di wípé yóò gbé ìròyìn jáde wọ́n ní ó ti kọ́kọ́ gbé owó kan ó tún wá béèrè fún owó míì ló yẹ kó mọ̀ sọ wípé wọ́n ní bó ṣe gba envelope yìí gbogbo èrò ọkàn rẹ̀ ní wípé bóyá owó ló wà ń bẹ̀ láì mọ̀ wípé ikú dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n ni nígbà tí ẹ̀dẹ̀ wá ń ṣàlàyé fún wa yìí ẹni tá a bá wo nǹkan táwọn akọ̀ròyìn ńlá kọjá pẹ̀lú ìdẹ̀rùn wa tí ò wúni lórí wọ́n ní tí ìṣẹ́ bá pọ̀ jù ó lè mú kí àlùfáà kó ṣe Ọlọ́run tá a bá wá wò tó bá yẹ pé lóòótọ́ níròyìn bó tiẹ̀ jẹ́ pé a lè fìdí ẹ̀ múlẹ̀ bí mo ṣe sọ tó wà lára nǹkan tó ṣokùnfà ikú Délé Gíwá tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ nǹkan tá à ń là kọjá lénìí ṣé kò yẹ káwọn akọ̀ròyìn ó ṣọ́ra ṣe. ẹ ṣe púpọ̀ ṣe rí Yorùbá bá ń pòwe kan wọ́n á ní ọ̀rọ̀ òkèrè tí ó bá lé ó máa ń dé tẹ́ ẹ bá fọ́lò ìtàn ọ̀rọ̀ Délé Gíwá dáadáa kò fẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ìdí tó fẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni wípé Délé Gíwá gbogbo nǹkan ní tó fa kú ẹ̀ ni o ni wọ́n fi bẹ́ẹ̀ pé kó má gbèrò yẹn jáde ó sì ní dandan òun ó gbé jáde Délé Gíwá pé ẹnu yẹn mo ti kọ́kọ́ ń gbọ́ pé ó gbowó Délé Gíwá wọ́n fi oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ṣé láwọn bàbá yẹn gbà yẹn they have passion wọ́n ní ìfẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n mọ àwọn tó wà fẹ́ ó dẹ̀ dùn wọ́n pé so wọ́n fi statement mo gbọ́ pé ó made nígbà yẹn tó ka pépà gbé jáde nígbà yẹn ni wípé ìṣẹ́rí kò sí bá ṣe máa mú envelope wá fún èèyàn tí ò ní jẹ́ tó bá yẹ pé tìjọ wọ́n brand ẹ̀. èèyàn tẹ kọ́kọ́ rò pé owó ló wà bẹ́ẹ̀. ó wá wò pé this must be from the presidency eléyìí o iléeṣẹ́ ààrẹ ni ó ti wá o níṣọ́dọ̀ èèyàn lásán. so ṣẹ́rí torí pé kákébúyá ó jẹ́ oníjẹkújẹ tó gbowó tó gbagbá tó gbàwo wọn ò nípa lórí ìbéèrè tẹ wá béèrè ẹ jẹ́ ní sáré sọ̀rọ̀ kan ọ̀gá wa kan wà gómìnà wa kan nípínlẹ̀ Ọ̀yọ́ Àlàó Akálà ńgbà tí wọ́n lọ wọ́n bá oníròyìn ṣe ìpàdé kan gbogbo wa pátá ńgbà wọ́n pè wá secretariat níjọ́ tí wọ́n kúrò nílé ìjọba wọ́n wá sọ kinní kan fún wa wọ́n ní ẹ̀yin oníròyìn gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ máa ṣọ́ṣe o ẹ máa ṣọ́ṣe kẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé àkókò lẹ́ní
statement wọ́n wá sọ tí mi ò lè gbàgbé tí mo máa ń fi sọ́wọ́ sí mi láéláé ni wípé iṣẹ́ yín kò ní second value o. Wọ́n jẹ́ kó yá pé bí iṣẹ́ àwọn ni wọ́n ní iṣẹ́ táwọn ṣe pé ṣé ọlọ́pàá làwọn bọ́yẹ sọ fún wájọ́ náà ni pé iṣẹ́ àwọn ò ní second value o pé ẹ̀yin oníròyìn tẹ̀ ń wé pé orí àga tẹ́ ẹ wà orí ipò tẹ́ ẹ wà náà ṣe ń pè yín o níjọ́ tẹ́ ẹ bá dìde kúrò lórí ipò yẹn wọ́n pẹ̀lú mi. Nípa nǹkan tí mò ń sọ pé bóyá àìtọ́jú àwọn èèyàn ó jẹ́ kán máa gba èmi tún lè sọ fún ilé ni pé a ní àwọn oníròyìn tó ní integrity tó jẹ́ kí bó ṣe burú tó kán má jẹun kán má mu wọn ò ní dúró gbaṣọ pé wọ́n á ṣiṣẹ́ wọn á dẹ̀ máa lọ. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni wípé ọ̀nà tó lè gbà ràn wá lọ́wọ́ tó lè mú kí iṣẹ́ yìí kó rọ̀ wá lọ́rùn sí i ká dẹ̀ ṣe bí ìbẹ̀rù Ọlọ́run àti bí ó yẹ ká ṣe ṣe tí ó jẹ́ kí ìgbádùn fún aráàlú tí ó tún jẹ́ ìgbádùn fún àwọn tá à ń ṣiṣẹ́ fún àtàwọn ara wa fúnra wa ní pé kíjọba ṣètọ́jú wa. In tó bá tọ́ sí wa ẹ wo kinní kan ṣẹlẹ̀ nísìn ẹ wo private station bó ṣe lọ. Àwọn iléeṣẹ́ àdáni oníròyìn tán dálẹ̀ kiri ọ̀pọ̀lọpọ̀ wa ń dálẹ̀ torí kí wọ́n fẹ́ ṣòṣèlú. Nígbà bá ti dálẹ̀ tán nísìn so gbogbo tí wọ́n mọ̀ sọ ń bẹ̀ ó dáa irú ẹni tó dálẹ̀ pé òṣèlú lòun fẹ́ ṣe o wọ́n wá mú ọmọ rẹ̀ ẹni ẹ wá lọ ṣiṣẹ́ ń ta nípa wọ́n wá sọ nǹkan kan pa iléeṣẹ́ rẹ̀ ẹjọ́ ṣé yóò kọ́ bó ṣe yẹ kó kọ́ àbí àwọn tí ń gbowó fún wọn torí àárẹ̀ àwọn iléeṣẹ́ ìròyìn kan àwọn ọ̀gá pátápátá wọ́n etí ẹ pé àwọn ọmọ tó wá kọ̀ròyìn wọn àwọn ọ̀gá wọn ó pè lókè pé kí ní tá a ṣe lè ní ẹ gbọ́dọ̀ lò kọ́dà tó sọ pé ẹ gbọ́dọ̀ lò mílíọ̀nù ti dún lákàntì àwọn ọ̀gá. So ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní èròǹgbà tí yóò tọ̀nà tó láti dá iléeṣẹ́ ìròyìn sílẹ̀ àwọn tó wá ń forí fá wàhálà yìí ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ professionals tó wà níléeṣẹ́ yẹn àwọn ló ń forí fá. So mi ò sọ pé bóyá ó tọ̀nà tàbó dára ká máa ṣe báyìí ṣùgbọ́n Yorùbá máa ń pòwe kan wọ́n ní ẹni tí èèyàn tó bá ń jẹ tó bá tán. Ntẹ̀yàn bá rí ntẹ̀yàn mọ̀ jẹ bá ní tó bá tán kọ́mọ́ ṣàfihàn o ẹ̀ńtẹ́bí dẹ̀ ń pa wọ́n ní kò gbọ́ kinní kan ṣé kò gbọ́ nǹkan kan o. So because ìṣòro tí ìṣòro tí ẹni tí ó ní millions tó ń control tó ń tẹ̀lé tó ń rìn lórí ẹ̀ báyìí tí ń là kọjá ńlá wa náà ń là kọjá àwa náà ràn wọ́n léwe àwọn ọmọ tí wa náà jẹun wọn ò pè dáadé àwọn fẹ́ẹ̀ dé wọ́n ní káwọn ráàwé wá wọ́n ní káwọn ṣe kíni kan so gbogbo ní tí mò ń sọ de pé nǹkan tó ń fa làkúnà kékeré tó máa ń pé ó ń rí báyìí wọn ṣe dáadáa wọn bọ̀wọ̀ fúnṣẹ́ wọn wọn ṣe kíní kan ẹ̀yin náà wò pé kí ló ti wọ́ wá tí mò ń sọ nìyẹn mi ò sọ wípé ó dára tàbí pé ká máa ṣe bẹ́ẹ̀ àwọn ẹlẹgbẹ́ akẹgbẹ́ máa gbà wá nímọ̀ràn pé kọ́lọ́n kó jọ kó ràn wá lọ́wọ́ ká máa ṣiṣẹ́ wa pẹ̀lú ìbẹ̀rù àti integrity. ìwọ ọmọlúàbí ká máa wò pé. torí ṣe rí gbogbo tá à ń ṣe yìí o àwọn tó ń bá wa ṣe wọ́n mọ̀ wá ẹ̀rí pẹ́ lómi wà àwọn ẹlòmíì wà wọn ò ní á rò pé àwọn èèyàn ò rí wọn bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ diligently tó rà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ a máa ṣe owó wà kò sówó a ṣáà máa fi ọgbọ́n Ọlọ́run àti a máa gbégbé ayé ẹ̀ ẹ̀ka òdìjọ́ kan wá kàn ní gómìnà kan ní kán lọ mú ẹnìkan wá pé kò ṣe òun gan wọn máa mọ̀ pé kí lòun ṣe wọ́n á dẹ̀ fi sípò torí wọ́n rí pé ẹni ọ̀wọ̀ ni ẹni tó is a professional to the core tó dúró ti ṣe rẹ̀ so ìyẹn ní ká máa wò wípé Ọlọ́run tó dẹnu gbùgbù tí ó fi bọ́ tí ó fi sínú ẹ̀. Kọ́mrẹ́ Ládàpọ̀. ẹ ṣé mà. mo rí pé nígbà tí mo bi yín léèrè ìdẹ̀rùn àwọn akọ̀ròyìn tá a bá gbé sí tilẹ̀ òkèèrè sí ti Nàìjíríà ń bí mẹ́nuba ètò adójútòfò gan. nítorí pé nílẹ̀ òkèèrè wọ́n rí oníròyìn bíi áńgẹ́lì orí ilẹ̀ ẹlòmíì àti rí ìrírí tó jẹ́ wípé ẹlòmíì lọ ra nǹkan nínú ilé ìtajà ìgbàlódé tó sì jẹ́ oníròyìn tí wọ́n ní àgbàlagbà gan rí pé ẹni tó mọ̀ ń rí lórí tẹlifíṣàn rẹ̀ aṣọ tó wọ̀ ní ẹgbà ẹ ṣáà fi
àmì ìdámọ̀ yín ẹ bá ń fi sí káwọn èèyàn lè mọ̀ pé mi náà rí oníròyìn lénìí tí ogun bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní àwọn ìlú míì tí oníròyìn bá ti gbé aṣọ ìlékè wọ aṣọ tó wọ̀ tí wọ́n ti kó oníròyìn pírẹ́sì sí wọ́n ní kò sí bí ogun wọn ṣe lè ṣàṣà tí ìbá ṣe pé oníròyìn tí wọ́n ti ń lé tẹ́lẹ̀ tí wọ́n ti fojú sọ tẹ́lẹ̀ ṣàṣà ni kí àṣìta àbọ̀ bá rú ẹni bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wá gbé sí ti orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé bóyá lásìkò ìpolongo ìbò ni o bóyá lásìkò ìgbà tí wàhálà ṣẹlẹ̀ o àwa yìí náà ní ìrírí tí ó jẹ́ pé lásìkò rọ̀tùrọ̀tù tòṣèlú tí wọ́n ti lẹ̀ wá lómi àti pure water tútù àmọ́ òdùn yàn lẹ́yìn ẹ̀dùn gómìnà lẹ́yìn. a máa dùn yànjú kúta lọ. tí ì ṣe àtìláwí. tí ì ṣe nǹkan mi. ètò adójútòfò ẹ̀mí fún àwọn oníròyìn ṣé kìí ṣe ara ìtọ́ ṣé kìí ṣe ara ìgbáyé gbádùn. ẹ máa gbọ́rọ̀ mi o mò ń sọ pé ẹ̀tọ́ rẹ gan tó ojúlówó ẹ̀tọ́ gan oúnjẹ tó yẹ kó máa sọ pé kó wọkọ̀ lọ kó wọkọ̀ bọ̀ kó máa jẹun kó máa kú wọn fún ọ. àárẹ̀ àwọn iléeṣẹ́ ìròyìn mi tó sì ń jẹ oṣù 3 oṣù 4 lénìí tí wọ́n sọ sálárì. sáwọn ni ó wàá san owó adójútòfò. ṣe rí ìyà ń jẹ oníròyìn mi ò ní tàn yìí torí wípé àní ojúlówó gan ojúlówó ṣe rí ara ẹ̀tọ́ ni wọ́n bọ̀wọ̀ fún oníròyìn débi wípé ṣé mọ̀ pé ipò tí mo wà gẹ́gẹ́ bí akọ̀wé oníròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa bọ́n sọ pé àwọn dókítà àwọn kìnnì kan ń já wọ́n jápa àwọn òròyìn náà ti ń jápa o èmi mo ń sọ fún ilé ni tán bá ti wá ẹ máa gbọ́ tán bá ti wá kìnnì kan mo máa ń fẹ́ forúkọ bọ̀ ẹlòmíì mo ní tó bá dé anywhere in the world tó bá kàn sí pé kìnnì ẹ̀ sọ́rùn pé bóyá press oníròyìn sọ́rùn ṣe rí ọ̀wọ̀ tán máa fún ẹ tó fi dá Amẹ́ríkà ó ju kíyàn jẹ́ medical doctor lọ bó ṣe máa treat ẹ bó ṣe máa pọ́n ẹ lé bó ṣe máa guide ẹ bó ṣe máa ṣe everything ó ju ṣùgbọ́n bí báyìí wọ́n tán máa ń pè wá ní press boys àbẹ́ẹ̀kọ́ ni àwọn press boys ẹ dúró síbẹ̀ ọ̀rẹ́ mi kan sọ nǹkan kan fún mi wọ́n ṣe press conference ẹ pè wọ́n pé ẹ fẹ́ address press briefing la pé ẹ fẹ́ address oníròyìn àwọn ọ̀gá gbàngbàngbàngbàngbà ń ṣèjọba gbogbo wọn ti jókòó sórí àga pátá àwọn táwọn fẹ́ àdírẹ́sì ẹnìkan dúró sígun kọ́mọ ẹgbẹ́ ta náà fẹ́ àdírẹ́sì ni o bá ní ó dà o tẹ́ ẹ bá ṣe tán tí ara ayé jókòó ká lè ráyè kọ́ńtà kọ àá padà wá ẹ̀yìn èèyàn mi ẹ já lọ. ṣé àwọn PS lẹ́fẹ́ àdírẹ́sì ṣé dáwọn ẹ̀fẹ́ lẹ́fẹ́ àdírẹ́sì lẹ́fẹ́ brief ṣé bẹ́ẹ̀ ni bí wọ́n kẹ́ fún sípò ọ̀wọ̀ ó yẹ kẹ́ fún sípò tó máa tẹ́ wọn tó máa rọ̀ wọ́n lọ́rùn láti ṣiṣẹ́ wọn torí pé kò sí ọ̀wọ̀ kò sí àpọ́nlé fún iṣẹ́ wa bó ti tó àti bó ti síbẹ̀ báyìí ní àwọn oníkẹ́ wọn lè ṣe láì rí wa o mo sì tún sọ wọn lè ṣe láì so kọ́lọ̀ ń jọ kó bá a dá orílẹ̀-èdè padà sí bó ṣe yẹ kó rí kádẹ̀ wá ní ìjọba tí ó ní àánú tí ó sì mọ pàtàkì oníròyìn lójú tí wọ́n fi lè máa ṣe ẹ̀tọ́ fún wa tí wọ́n fi gbé òfin ẹni tó bá fẹ́ dá iléeṣẹ́ ìròyìn lẹ̀ àwọn ìlànà àtòfin kan gbọ́dọ̀ wà for example nsìn ṣé àmọ́ tó bá dá university sílẹ̀ ǹjẹ́ mọ̀ yín pé iye tí wọ́n ń san ní government university ní private gbọ́dọ̀ san tó o bá ti lágbára rẹ̀ mọ́ dàálẹ̀ gbogbo àwọn ọ̀la bó ṣe gbọ́dọ̀ rí ní fún iṣẹ́ ìròyìn nìyẹn kéde pé torí pé 10,000 tó o bá ti lágbára má dàálẹ̀ náà. látọ̀dọ̀ comrade Olúṣọlá Ládàpọ̀ fún ìjọba àti ẹlẹ́kajẹ̀ka lẹ́ka ètò ìròyìn lórí ìdẹ̀rùn àwọn akọ̀ròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà comrade Ṣọlá Ládàpọ̀ ẹ ṣé gan ni adúpẹ́ tá a pè yín tí ẹ jẹ́ wa ní orí ètò adúpẹ́ o ṣeun fún kí akọ̀wé wa. ẹ ṣeun ẹ kú dìde. àmọ́ rí bá wọn. tó ẹ̀yin ará lé ibi ni a ti máa yọ̀ǹda comrade Ṣọlá Ọládàpọ̀ ní orí ètò wa fún tòní àlejò wa kejì náà ti ń bẹ ń kalẹ̀ nígbà tí a bá ń yọ̀ǹda wọn tá a padà dé àwa àti àlejò wa kejì ni a jọ máa padà dé sórí ètò lórí kókó kan náà ẹ kú kalẹ̀.
natural sun-ripened yellow corn, individually whole-flaked to preserve its natural goodness. That's what makes Nasco cornflakes truly whole-flaked. Enjoy the tasty, crunchy, and nutritious Nasco cornflakes. Ẹ káàbọ̀ padà sí orí ètò Kutuhai níbi tí a ti ṣèlérí fún yín wípé bá ṣe yọ̀ǹda àlejò àkọ́kọ́ àlejò kejì òun náà ni ẹ ó tún jọ bá wa pàdé ní orí ètò. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a dá a lábàá, Ọlọ́run sì jẹ́ kó rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé kókó tá à ń gbéyẹ̀wò òun náà ni ìpèníjà tí àwọn akọ̀ròyìn ń kojú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tá a sì tún gbé wá náà oníròyìn ni wọ́n ní ẹni tó bá mojú ògún òun náà ló ń pa bìnírè. Mo lára láti sọ fún yín pé mo ní comrade Raji Adébáyọ̀ nínú Kùlùmbí tí a ó tún jọ fọ̀rọ̀ jomitoro lórí àwọn ìpèníjà tí àwọn oníròyìn tí wọ́n kojú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣeun kò bá dálejò wa. A kí yín káàbọ̀ sórí ètò wa Kutuhai fún ti òní. Ẹ ṣeun atọ́kùn. Ẹ kú dìde. Ẹ ṣeun gan. Ẹ jẹ́ ká kí àwọn aráalé náà. A kú ojúmọ́ níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àmín. Etí tẹ́ fi ń gbọ́ wa náà kò ní di. Ojúmọ́ ire ni ó sì mọ́ wa. Àmín. Ire owó, ire ọmọ, Àmín. ire àlàáfíà àti tí í ṣe àìkúbálẹ̀ ọ̀rọ̀ ni ó mọ́ wa lénìí àti ní ọjọ́ gbogbo ayé wa. Ẹ̀yin dọ́tí ẹ ti ń ṣètò lọ. Comrade, à ń ṣe àgbéyẹ̀wò ìgbáyégbádùn àwọn akọ̀ròyìn. Àwa ń fi nǹkan kan, àwọn olóyìnbó wọn á ní àfi nǹkan kan ṣe case study. Ìṣekúpani akọ̀ròyìn Délé Gíwá tí ó pé ọdún 19 tó ṣalábàápàdé ikú òjijì látàrí iṣẹ́ tó yàn láàyò lọ́dún yìí. Ẹ jẹ́ á wo òmìnira fún àwọn akọ̀ròyìn láti ṣiṣẹ́ wọn. A mọ̀ wípé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ó fún àwọn akọ̀ròyìn ní òmìnira láti ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ jẹ́ á gbé sẹ́gbẹ̀ẹ́ ti ayé Délé Gíwá ká gbé sí àsìkò wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ àwọn akọ̀ròyìn ní òmìnira bíi tìgbà náà? Ṣé tìgbà ń pọ̀ ju tìsín lọ ni àbí tìsín ló pọ̀ ju tìgbà náà lọ? Ẹ ṣeun olóòtú. Kí n tó dá ìbéèrè yín, ṣe mọ̀ pé ọ̀rọ̀ ó ṣe kòńgẹ́ torí èní la sọ pé à ń ṣe àjọ̀dún ọdún 19 tí wọ́n pa àgbà kí oníròyìn Délé Gíwá. Ṣe mọ̀ pé ọdún 19 náà ni wọ́n jẹ́ kó lò ní orí ilẹ̀ ayé. So kí Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́, kí Ọlọ́run bá wa dẹ ilẹ̀ fún ẹni ire náà. Wá síbi ìbéèrè yín nípa ẹ̀tọ́ oníròyìn, òmìnira oníròyìn. Ṣé rí a ní àwọn òfin tó fún oníròyìn ní ẹ̀tọ́ láti lè kọ nǹkan tán fẹ́ àbí láti lè sọ̀rọ̀ tán fẹ́. A ní nǹkan tó ń pè ní freedom of information tí wọ́n gbé jáde ní ọdún 2011. Ọ̀rọ̀ Nàìjíríà wá dàbí ọ̀rọ̀ pé babaláwo tó ṣoògùn bẹ́ẹ̀ ni onáà ló tó ṣe ti bẹ́ẹ̀. So ní 2011 yẹn tá a ní freedom of information. Ìgbà tí ó di 2013 àwọn ìjọba wa náà tún gbé òfin míì jáde tán pè yẹn ní Terrorism Act. Nígbà tí ó di 2015 wọ́n tún gbé kan jáde tó jẹ́ Cyber Crime Act. So gbogbo eléyìí náà láti fi lè máa pa ẹ̀yin lẹ sọ pé ká fẹ́ fún wa lómìnira ẹ̀yin náà lẹ tún gbé àwọn òfin mímọ́ tó ṣe pé tá a bá sọ nǹkan míì jù wọ́n fi cyber crime gbé wáyé pé a ti ń fi ẹ̀rọ ìtàkùn ayélujára àti fi ń dúnkòkò. A tún nìkan tó ń pè ní Nigeria Press Council. Ìyẹn tún fún ìjọba lágbára láti lè ti iléeṣẹ́ ìròyìn. So kí wàá ní òmìnira tán náà fún wa. Wọ́n ti ní bí òfin 3-4 tó ṣe pé ò lè pa wá lẹ́nu mọ́.
so a fi mọ̀ pé wọ́n fún wa ní òmìnira bó ṣe yẹ kán fún wa. Tá bá wá wò káàkiri ní orílẹ̀-èdè àgbáyé àwọn òfin kan wà tó ṣe pé òfin òmìnira fún oníròyìn ní gbogbo àgbáyé ni kò yọ ìlú kan sílẹ̀ ṣùgbọ́n a wá rí pé ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹ̀ mú lò rárá eléyìí tí wọ́n fẹ́ mọ́ pa wá lẹ́nu mọ́ òun ni wọ́n mú ní ọ̀kúnkúndùn. Tá bá wá wo àsìkò ayé àwọn Délégiwá nígbà náà ìgbà yẹn iṣẹ́ wa ó ní ọ̀wọ̀ ó dẹ̀ ní àpọ́nlé wọ́n dẹ̀ fún wọn ní ààyè dáadáa láti lè máa ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kó lọ àti bó ṣe yẹ kó tọ́ nígbà yẹn kó tó di pé ìgbà tó wá di ayé ológun irú ayé ológun yẹn ni ayé ti Délégiwá yẹn ìgbà yẹn ni wàhálà wa ń bẹ láyé àwọn olóṣèlú gbogbo àwọn tó jẹ́ olóṣèlú pàtàkì wọ́n mọ ìwúlò iṣẹ́ oníròyìn àti iléeṣẹ́ ìròyìn bó tiẹ̀ ṣe pé wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n gbogbo wọn náà ló dá iléeṣẹ́ ìròyìn kọ̀ọ̀kan sílẹ̀ àwọn kan sì wà títí di ọjọ́ òní bẹ́ẹ̀ so ń pa wọ́n mọ ìwúlò oníròyìn náà ṣe ń gbà yẹn iṣẹ́ dẹ̀ ń lọ dé tó yẹ pé àwọn oníròyìn ayé ìgbà yẹn wọ́n padà tirẹ̀ ara wọn ká bẹ̀rẹ̀ látòrí irú bàbá wa Ṣẹ́gun Ọ̀ṣọ́bà ó mọ̀ padà wá ṣe gómìnà bàbá wa Láàmú náà òun òṣìṣẹ́ oníròyìn ṣùgbọ́n wọ́n ń kọ nǹkan dáadáa tán mọ̀ tí ó kọ nǹkan gba akẹ́kọ̀ọ́ mọ̀ bí wọ́n ṣe àdúrà ṣe àwàdà pé wọ́n máa ń rí wọn bí wọ́n ti lọ́ máa ń ka pépà kìíní kan àwọn náà padà di gómìnà ibi tí ọ̀wọ̀ wà fún iṣẹ́ oníròyìn dé nígbà yẹn ní gbogbo yẹn torí wọ́n mọ̀ pé àwọn tí orí wọn tún pé torí wọ́n pé náà ń ṣiṣẹ́ oníròyìn ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n pátá wa ti ń bọ́ sí ayé ológun dẹ̀rẹ̀ góònà gbọ́ wọn gbọ́kọ̀ àwọn oníròyìn dẹ̀rẹ̀ àwọn ò fẹ́ tọpinpin á fẹ́ ṣe iṣẹ́ wa bó ṣe yẹ ká ṣe tábà dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kò lè tẹ́ àwọn ológun lọ́rùn ìgbà yẹn ni wàhálà ló ti ń dé bá iṣẹ́ ìròyìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà la fi rí irú nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni Délégiwá ní ayé àsìkò náà so nípa kì í dẹ̀ tún ṣòwò nìkan ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí tí ẹ ṣẹlẹ̀ ní 1986 ní ọdún mẹ́wàá lẹ́yìn ìgbà yẹn ní 1996 bí oníròyìn kan náà tó ṣe kú nìyẹn tó ń pè ní Bagada Kato ní Kaduna ní hòtẹ́ẹ̀lì ní Dọ́bà hòtẹ́ẹ̀lì ilé ìgbafẹ́ ni wọ́n pa òun sí ṣùgbọ́n nígbà náà bí wọ́n ṣe ṣe ti ọ̀rọ̀ Délégiwá náà wọ́n á yí ìjọba wọ́n á ní nǹkan tó ń pè ní propaganda àyíníkì àti wọ́n á fẹ́ yí nǹkan tó ṣe pé wọ́n ní fẹ́ jẹ́ kí káwọn aráàlú kan rí nǹkan bó ṣe rí bẹ́ẹ̀ ni ó ní gbogbo eléyìí tí torí oríṣiríṣi awuyewuye là ń gbọ́ pé bóyá wọ́n ń ṣe pọ̀ pẹ̀lú ìjọba ó wá fẹ́ tó àṣírí wọn ó ní wọ́n ṣe ní kò dé tó àwọn bá wá ṣe lọ́n ṣe fẹ́ ṣe bẹ̀ awuyewuye nìyẹn irú ti Bagada Kato tá a sọ yìí náà òun náà ìgbà títí ẹ ṣẹlẹ̀ tán nǹkan tí wọ́n sọ báwo ni oníròyìn ó ṣe wá jẹ́ onísùmọ̀mí tán ni pé bọ́ǹbù kan tó fẹ́ lọ gbé síbì kan bọ́ǹbù yẹn ni ló ṣekú pa tó blow mọ́ ní ọwọ́ fún rẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí propaganda láti ọ̀dọ̀ ìjọba ni so ní ayé àwọn ológun la lè sọ pé wọ́n ti dá wàhálà sílẹ̀ fáwọn oníròyìn ìgbà táwọn olóṣèlú náà tó wá ń padà dé bẹ́ẹ̀ ni tí àwọn ìjọba àwarawa tó wá padà dé àwọn kọ̀ọ̀kan nú wọn náà wọ́n wá ń tẹ̀lé ipasẹ̀ tí àwọn ológun gbé nítorí pé àwọn tó ṣèjọba títí di ọjọ́ òní kì í ṣe àwọn iye ọdún tí olóògbé bàbá wa Awólọ́wọ̀ ti kú títí dọjọ́ òní gbogbo àwọn tí ó bá tiẹ̀ tó díje gan wọ́n mọ̀ ní àwẹ̀ Awólọ́wọ̀ disciple ọmọlẹ́yìn Awólọ́wọ̀ nítorí pé àwọn yẹn ṣe dáadáa wọ́n dẹ̀ fi ààyè lẹ̀ fún ẹni kálukú láti lè sọ èròǹgbà rẹ̀ nípa ìlú àti nípa ìjọba ṣùgbọ́n ní ìsìn àwọn olóṣèlú kọ̀ọ̀kan tá a ní náà àwọn ìjọba kọ̀ọ̀kan tá a ní ní ìsìn wọ́n fi ààyè sílẹ̀ dáadáa fún àwọn oníròyìn láti lè ṣe iṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ẹ ṣe Comrade Raji Adébáyọ̀ bí a ṣe wá ń sọ yìí a ti mẹ́nu bà oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi gbà kó bọ́wọ́bọ́wọ́ sọ́wọ́ oníròyìn tó fi jẹ́ pé gègé ọwọ́ wọn lè fi kọ ohun tí wọ́n rí mọ́ wọn lè fi ṣàlàyé ohun tí ojú wọn tó yálà láti wádìí ìdí ìjọba ni tàbí ẹnì kọ̀ọ̀kan kì í ṣe ìjọba nìkan ẹlòmíì láàrin ìlú bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́ tó níròyìn rí tó fẹ́ kọ́ tó bá ti mọ àwọn èèyàn níbi tó ga ó ṣeé ṣe kó má lè ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí gbogbo àwọn ilé ìta ti sọ ìyá ti sọ nípa Délégiwá àti àwọn míì tí wọ́n ti forí ṣọta kú nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò yìí kí ni àwọn ìpèníjà míì tẹ́rù pé ó ń kojú oníròyìn tó fi wá di pé oníròyìn tó jẹ́ ìpele kẹrin ẹ̀ka ìṣèjọba ní orílẹ̀-èdè Nàìjíríà ó wá di yẹpẹrẹ
tó jẹ́ pé bẹ́ẹ̀ bá kanlẹ̀kùn ọ́fíìsì ẹlòmíì tẹ́ bá ní oníròyìn ní ẹ wo ẹ sọ fún pé mi ìsínlé àwọn tó ti dé nìyẹn tó fi wá di pé iṣẹ́ ìròyìn wá di yẹpẹrẹ ní àsìkò tá a wà yìí. ẹ ṣeun olóòtú ṣe rí kì í ṣe gbogbo àwọn oníròyìn náà ni ohun tí ẹ sọ yẹn ni ó bá wí. Ó ní àwọn kan wà tó ṣe pé orúkọ wọn ó jẹ wọ́n lógún, àwọn kan wà tó ṣe pé stomach infrastructure wọn ló jẹ wọ́n lógún. àtijọ́ àti mú iná. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣe wá rí ibi tí wàhálà yẹn pọ̀ sí jù lẹ́yìn pé tá a bá wo ilé-iṣẹ́ ìròyìn tó jẹ́ ti ìjọba, ṣe rí àwọn ilé-iṣẹ́ ìròyìn ti aládàáni, ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó dá, torí àwa náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó tó ìgbà díẹ̀, ìgbà tí màá kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn, ilé-iṣẹ́ ìròyìn kọ́lọ̀ ń fọ̀run kẹ́ olóògbé MKO Abíọ́lá, Concord ni mo ti bẹ̀rẹ̀ ilé-iṣẹ́ ìròyìn mi ní ìpẹ̀pẹ̀bẹ̀rẹ̀. Ìgbà tí mo débẹ̀, ilé-iṣẹ́ ìròyìn Abíọ́lá Concord yìí ó mú iṣẹ́ ìròyìn ó mú wù mí gidi gan, nítorí pé kò sí nǹkan kan tán fi jẹ oníròyìn níyà. Kílíníìkì wà nù ọgbà, ilé ìwòsàn. bẹ́ẹ̀ ni ibi téèyàn ti lè jẹun ó wà ń bẹ̀ tó ṣe pé ìwọ tó bá jẹ́ òṣìṣẹ́, oúnjẹ tó bá yẹ kó o jẹ lẹ́gbẹ̀rún kan wọ́n á tà fún ẹ ní bíi 500 naira. ẹ̀dínwó wà tó tó yẹ pé gbogbo ẹ̀ nígbà yẹn náà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àpáàtì pàǹgbowó oṣù wọ́n máa ń fún wa ní BTA la máa ń pè nígbà owó ọkọ̀ fún ọ̀sẹ̀ kan, tó bá ti dé níjọ́ ajé báyìí ló ti lọ sáìn tó ti lọ gbowó ẹ̀. Wọ́n pe iṣẹ́ yìí náà bẹ́ẹ̀ ni nígbà náà. So nígbà tó wá di pé ṣẹ̀ǹpá àwọn olóṣèlú, àwọn tó mú àwọn tó ń dá iṣẹ́ náà lẹ̀, àwọn olóṣèlú ṣe díẹ̀ nù wọn. Wọ́n dẹ̀ mọ̀ pé lára àwa oníròyìn náà wọ́n máa ń fẹ́ wa láti lè gbé wọn lárugẹ. Ṣẹ̀ǹpá tá a bá lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ nǹkan pẹ̀lú wọn, wọ́n á ó tẹ́ bá ti ń lọ ẹ gbà báyìí ẹ gbà báyìí. Àwọn míì wọ́n máa ń gbà, àwọn míì wọ́n ní gbà. Ṣùgbọ́n tó wá di pé ọrọ̀ ajé Nàìjíríà ti wá ń dagun, most of them náà wá nílò pé at least àwọn ará bíi wọ́n máa ń rówó ń bò míì lẹ́yìn tó ló ti yé wọn pé tí wọ́n bá wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn wọ́n máa ń rówó ní ibòmíì. So ó wá mú wọn láti ṣe pé most of them wọ́n gbégi lé kán máa san owó oṣù ní ìgbà tí ó yẹ kó tó àti ìgbà tó yẹ tí ò bá ti jẹ́ ilé-iṣẹ́ ìwé ìròyìn ìjọba. So irú àwọn nǹkan báyìí pé owó oṣù ní ìgbà tó yẹ kó tó àti tó yẹ tí wọ́n san, òun ló ń mú àwọn míì láti lè máa gbé ẹsẹ̀ kúrò ní ojú ọ̀nà tó tọ́. Àwọn nǹkan mìíràn tó yẹ kán tún ṣe fáwọn oníròyìn tí a ní, òun ni bíi insurance, adójútòfò, bẹ́ẹ̀ ni, àti pé tí nǹkan bá ṣe ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún oníwà nígbà tá a bá gbọ́ pé lẹ́nu iṣẹ́ nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí oníròyìn, pé ká tó rí pé ẹ̀ẹ̀kan tí wọ́n bá ti lọ wo ẹbí rẹ̀ ní àbí kìíní kan ó ti lọ nìyẹn. Ṣùgbọ́n tó bá wá ṣe pé ká ṣe bọ́n ṣe ń ṣe bíi ti ilẹ̀ òkèèrè títí di ọjọ́ ayé àwọn ẹni tí ẹni yẹn bá fi sílẹ̀, ní ètò tán ti ṣe sílẹ̀ ni ó lè mọ mójútó ẹbí àti ará irú oníròyìn bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ilẹ̀ wa Nàìjíríà ń bí kò rí bẹ́ẹ̀ rárá. Bí nǹkan bá ṣe sọ pé a tún jẹ́ oníròyìn, ìdí tí wọ́n tún fi ń nílò wa ní pé nítorí pé a wà níbi iṣẹ́. Ìjọ́ tí oníròyìn kan bá pàdánù iṣẹ́ rẹ̀, ìjọ́ náà ni ó mọ bí òun ṣe jẹ́, nítorí pé àwọn tó ti ń rí ọ lára àwọn bóyá olórí ìlú, àwọn olóṣèlú nǹkan, wọ́n á padà lẹ́yìn wọn tí ẹni fẹ́ mọ̀ torí pé o ti pàdánù iṣẹ́ rẹ̀. So àwọn nǹkan tó yẹ kí bóyá òfin ó yẹ kí wọ́n kàn nípa fún àwọn tó bá fẹ́ dá ilé iṣẹ́ ní òkè. A ti rí ẹnìkan tó ṣe pé ó ní ilé-iṣẹ́ ìwé ìròyìn kíkọ, ó tún ní ti tẹlifíṣàn nílẹ̀ wa níbí. Ẹni yẹn wá lọ sí orílẹ̀-èdè South Africa, ó lọ dá ilé-iṣẹ́ tẹlifíṣàn sílẹ̀ ńbẹ̀. Kò lo oṣù 3 tán fi tì pa tí ìjọba, nítorí pé ó rò pé wọ́n ṣe ń ṣe níbí kò sanwó oṣù, bẹ́ẹ̀ ni kò sanwó oṣù. Ìgbà tí ó fi lo oṣù 3 níjọba bẹ̀ wọ́n tì pa nítorí pé kò sanwó fún àwọn òṣìṣẹ́. So tí irú gbogbo àwọn òfin yẹn bá wà ní ilẹ̀ wa ń bí, a lè mọ̀ ilé tó ṣe pé ní ìsìn tá a bá fẹ́ wò nírú Ọ̀yọ́ state wa ń bí, ilé-iṣẹ́ rédíò tó ti wà
ó ti lé ní. tẹ ọkọ ní amú Ìbàdàn náà. Bẹ́ẹ̀ ni ní Ìbàdàn wa bí náà mo sọ pé ó ti lé ní ogún mẹ́ta. So nígbà tí wọ́n tẹ̀ mọ̀ pé ṣùgbọ́n káṣá káwọn èèyàn síbẹ̀ ni wọ́n bá ṣe wọ́n mọ̀ ṣe wọ́n mọ̀ bọ́ bá lọ kò sówó oṣù kò sí kan. So tí ìjọba bá lè ṣe òfin kan nípa fún àwọn iléeṣẹ́ ìròyìn náà wípé tó o bá ti ní lè sanwó oṣù àbí kò tó wà náà fún bá ti fún gbèdéke bóyá oṣù tó o bá fi lè jẹ àwọn òṣìṣẹ́ ní owó oṣù mẹ́ta kí bóyá kó di títìpa nítorí pé agbára rẹ̀ ò gbé. So ìjọba la ní láti rọ̀ láti bẹ̀ pé kán bá wa ṣe òfin tí ó mú àyípadà bá iṣẹ́ oníròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà. tó ẹ̀yin aráalé ẹ jẹ́ á tún fi ẹsẹ̀ kan dé ẹ̀ka ìpolówó ọjà wa ká tó máa tẹ̀síwájú lórí ètò wa Kutuhai ẹ kú kalẹ̀. Progress no dey happen just like that. E dey come from support when you need am. Mommy, I got the school fees. You too much. Na money point o. Money point, thank you. Customer, na transfer abi? Confirm. Bro, na transfer o. Na money point oga. Oh, na confirm. Progress na peace of mind when you know say payment go land as sure banker. Progress na small wind wey dey carry person go far. No worry, you sef go make am. Mo go buy ball. Victor, even you dey use money point? Of course na, I dey use money point. Confirm. Money point, made for your progress. káàbọ̀ padà sí orí ètò wa Kutuhai àlejò wa Comrade Raji Adébáyọ̀ tí àwọn náà jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ akọ̀ròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ni à ń gbà lálejò láti bí ìṣẹ́jú mélòó tí a ti jọ ń sọ̀rọ̀ nípa àwọn ìpèníjà tó ń kojú àwọn akọ̀ròyìn pàápàá jùlọ bó ṣe ti di pé ọdún 19 báyìí tí akọ̀ròyìn Délé Gíwá tó pàdánù ẹ̀mí rẹ̀ láti pàṣẹ iṣẹ́ tó yàn láàyò. Ẹ kú kalẹ̀. Ẹ ṣeun. Ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa Délé Gíwá tó wáyé ńgbà náà onírúurú ìròyìn ló jáde bẹ́yìn náà ṣe sọ àti ìkíní àti kejì àti kẹta kò sí eléyìí tí a lè fìdí rẹ̀ múlẹ̀ ńbẹ̀. Wọ́n akọ́ṣẹ́mọṣẹ́ akọ̀ròyìn tá a mọ̀ Délé Gíwá mọ̀ ni àwọn tó máa ń ṣe ìwádìí tí wọ́n ń pè ní investigative journalism olóyàn láàyò tó sì jẹ́ wípé láti pàṣẹ iṣẹ́ yìí náà ló ṣe pàdánù ẹ̀mí rẹ̀. Fífimúfínlẹ̀ nídìí iṣẹ́ ìròyìn tí a bá wí wọ́n á ní àwọn akọ̀ròyìn wọn ṣiṣẹ́ ìfimúfínlẹ̀ wọn kò dàbí mọ́ bíi tìgbà kan. Ǹjẹ́ a lè sọ wípé àwọn tí wọ́n dẹ́mi Délé Gíwá légbodò ń gbà wọ́n ṣe eléyìí láti lè fi pa àwọn akọ̀ròyìn lẹ́nu mọ́ àbí kó lè bá jẹ́ ẹ̀kọ́ pé ẹnikẹ́ni nínú yín tó bá tún gbèrú ìgbésẹ̀ yìí bí bó ṣe rí fún Délé Gíwá yìí náà ni ó ṣe rí fún òun náà. Pàápàá jùlọ Comrade Lálàpọ̀ tó dìde tán kẹ́ tó wọlé wọ́n ní àbí ẹ̀yin gan lẹ́tẹ̀ mẹ́nubà pé ẹlòmíì náà tún ṣẹlẹ̀ níbi ọdún 10 lẹ́yìn ìgbà tí ti Délé Gíwá tó wáyé. Ǹjẹ́ lè sọ wípé àwọn ìṣẹ̀lẹ̀ ó wà fún láti pa àwọn akọ̀ròyìn lẹ́nu mọ́? Bẹ́ẹ̀ ni olóòtú ṣe rí ọ̀nà tí wọ́n fi ti Délé Gíwá àti ti ẹnìkejì tí a dárúkọ Bàgádà Kátó ó fẹ́ jọra wọn díẹ̀ torí látìgbà tí ti Délé Gíwá ti ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ àti látìgbà tó ti ṣẹlẹ̀ a rí irú ikú bẹ́ẹ̀ yẹn tí wọ́n fi pa oníròyìn tàbí ẹnìkankan gan ní orílẹ̀-èdè Nàìjíríà nípa pé lẹ́tà bọ̀m. Ṣe rí nínú òfin táwọn tó dẹ̀ jẹ́ expert nínú iṣẹ́ security wọ́n sọ pé èèyàn ńlá tàbí ẹni tó ní agbára tó ní owó tó ní ipò ló lè ní ẹ̀tọ́ ló lè rí àyè irú nǹkan tó fi pa Délé Gíwá yẹn ló lè ní ẹ̀tọ́ sí ló lè orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni. So àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nígbà yẹn wọ́n dẹ̀ jà títí di ọjọ́ òní pé
ìjọba ó ní ọwọ́ nínú irú nǹkan tí ó ṣẹlẹ̀. A dẹ̀ ti rí ẹnìkan rí lára àwọn ológun tó ẹnìyẹn náà padà jẹ́ olórí orílẹ̀-èdè tó sọ pé tí ẹ bá rí ikú ẹnìkan tó jọ mọ́ ikú high profile person bóyá bí olóṣèlú àbí èèyàn kan tó jọ láàrin 24 hours tí wọ́n bá ti rí ojútùú ẹ̀ ká ti mọ̀ pé ó lọ́wọ́ ìjọba nínú. So irú ẹ̀ ní ti ọ̀rọ̀ Délé Gíwá yẹn nítorí pé láti ìgbà yẹn ká ní pé nǹkan tó ṣe pé just ordinary person ló ṣe ni látún ti mọ rí kan tó ti mọ fi irú ẹ̀ lè mọ̀ jò níròyìn gan bó jẹ́ olóṣèlú bó jẹ́ kíkan tó ti mọ lo irú ọ̀nà yẹn ṣùgbọ́n láti ìgbà yẹn títí di 1990s àṣọ pé wọ́n pa Gàdà Kàtó èyí tó ṣe pé bọ́ǹbù náà ni ṣùgbọ́n bọ́ǹbù tiẹ̀ àmọ́ bó ṣe dún àmọ́ bóyá wọ́n lọ gbé sílé ètò àmọ́ bó ṣe pẹ́ kò tẹ̀lé jẹ́ ibi tó ṣe pé òun nìkan dẹ̀ wà náà ní kinní yẹn ló ti ṣẹlẹ̀. So gbogbo orú nǹkan báyìí a lè fẹ́ kù pé bóyá bí àwọn agent ìjọba tàbí torí nírú ti Gàdà Kàtó yẹn àti ti di ọjọ́ ọ̀la wọ́n sì máa ń sọ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ló ṣe iṣẹ́ náà àwọn yẹn ò dẹ̀ jáde ìdọ́jú òní pé bóyá àwọn ò ṣe. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n fi ń kó oníròyìn láyà jẹ́ pé àti pé ẹni tí wọ́n bá wá máa ṣe fún ó máa jẹ́ ẹni tí wọ́n mọ̀ pé ó jẹ́ bí ọ̀tá fún àwọn tàbí tí wọ́n rí pé iṣẹ́ yìí nǹkan tó ń ṣe iṣẹ́ bá tún ti rí àwọn kan nírú àsìkò tá a wà tó ṣe pé iṣẹ́ investigative journalism yẹn náà ń ṣe tó ṣe pé bí wọ́n ti mú ẹni náà tó ṣe pé wọ́n fẹ́ fi ẹ̀sùn pé ó lọ ṣiṣẹ́ ìwádìí lórí pé à ń bọ́ńkìrì wọ́n ń jí epo wà wọ́n fẹ́ yí mọ́ lọ́wọ́ pé ara àwọn bọ́ńkìrì lòun náà nítorí pé ó tiẹ̀ ti tú àṣírí àwọn pé àwọn kan nípa ìjọba náà wọ́n mọ̀ nípa bọ́n ṣe ń ṣe bọ́ńkìrì yìí. So tí ìbá ṣe pé ẹni yẹn ti ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ sílẹ̀ náà fi tó pé àwọn tó ń ṣe bọ́ńkìrì gan ò mọ̀ pé kì í ṣe ara àwọn kọ̀ọ̀kan ló mọ̀ ni ó fi bọ́ńbẹ̀ àwọn ìjọba fẹ́ yí mọ́ lọ́wọ́ pé òun náà wá jí epo wà ní ọ̀nà àìtọ́ ni. So torí àwọn ìjọba ló tí irú nǹkan àsìkò tó ń ṣẹlẹ̀ yẹn àsìkò tó ṣe pé àwọn tó ń ṣèjọba ní yẹn ìṣèjọba wọn kò tẹ́ àwọn aráàlú lọ́rùn tó bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni pé àwọn oníròyìn kọ̀ọ̀kan tí wọ́n ní ìgboyà àti akin wọ́n ń ṣiṣẹ́ láti máa gbé àṣírí ìjọba jáde. So irú ti Délé Gíwá yẹn a lè fẹ́ ọwọ́ ìjọba kù nínú ẹ̀ nígbà yẹn ní orí ọ̀rọ̀ láti lè pa ní ẹnu mọ́ àti láti lè fi ẹ̀rù bà àwọn oníròyìn míì náà tẹ́bà sọ pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sì ráwọn oníròyìn torí iṣẹ́ tí ó yẹ pé ẹlòmíì yàn láàyò tọkàntọkàn tó wá láti inú ọkàn ẹ̀ ni tó wọn kò túrun kan lára wọn tó yẹ pé wọ́n sì sọ pé àwọn ó kọ̀ntínú láti máa ṣe iṣẹ́ náà lọ. comrade dákun ilé gbèdéko tó bá jẹ́ wípé aláwọn tó sì ní àfọkànsìn ẹjá wo àwọn tá a lè pè ní ọ̀dọ́ táwọn náà ti fi ẹsẹ̀ lé irú iṣẹ́ àyàn láàyò tá à ń sọ yìí títí tó fi dòní kò sí ẹni tó lè sọ wípé ẹni tó pa Délé Gíwá nì. ṣé ẹ rò pé yóò sì tún rọrùn fáwọn ọmọ ọ̀sìn tàbáwọn tó bá ti nírú ìfẹ́ yìí pé irú ẹsẹ̀ tí Délé Gíwá gbé ńgbà náà káwọn náà ò fẹsẹ̀ lé tó fi jẹ́ wípé irú ẹni tó kù yìí kò sẹ́ni tó bóyá lẹ́nìkan kan rántí àwọn ìyàwó àti àwọn fámìlì rẹ̀ ẹbí rẹ̀ tó fi di òní. ṣe rí oní mo sọ pé bí oníkálukú bó ṣe mú iṣẹ́ rẹ̀ láàyò ó yàtọ̀ síra wọn. Mo ṣèrántí orúkọ ẹni tí mò ń sọ lẹ́ẹ̀kan Ṣóyọ̀ǹbọ̀ ní orúkọ fíkà ó sì ń ṣe iṣẹ́ yẹn ó dẹ̀ a ti pàdé láwọn ibìkan rí tó sọ àwọn iléeṣẹ́ ńláńlá lóríṣiríṣi náà ti gbé oríṣiríṣi owó wá fún un lórí ọ̀rọ̀ kóun lè má ṣe nǹkan tó yẹ kóun ṣe wòye tán tí ò gbà tó filẹ̀. Àtún irú ọmọ Yẹlé Sowore náà ó ní iléeṣẹ́ ìwé tó yẹ pé títí dọ̀la àwọn nǹkan míì táwọn èèyàn mọ̀ nípa ìjọba iléeṣẹ́ ìwé ìròyìn ẹ̀ náà ń gbé jáde kì í ṣe ẹ̀kan kì í ṣe méjì ló ti lọ àtìmọ́lé ló ti lọ lẹ́nu ọjọ́ mẹ́ta igan náà ó sì fi ó yẹ kó lọ ẹ̀kan bẹ̀rẹ̀. So ṣẹ́rí àwọn kan wà tó ṣe pé iṣẹ́ yìí náà ó sì wù wọ́n tọkàntọkàn tán ń ṣe ṣùgbọ́n ní òde òní àwa ti rí pé àṣà wọ̀
ó ti wọ inú iṣẹ́ yìí. Nǹkan tó dẹ̀ fà á jù náà ni àwọn olóṣèlú wọ́n ti bà nǹkan jẹ́ díẹ̀ nínú iléeṣẹ́ ìwé ìròyìn. Ṣé tó bá tó àsìkò kan tí ìdìbò ń bọ̀, wọ́n á lọ gba yàrá kan tó yẹ pé ó máa tóbi ju bí tá a wáyé lọ. Wọ́n á wá kó àwọn ọ̀dọ́ kan tí wọ́n ń pera wọn ní social media journal, wọ́n á wá kó wọn síbẹ̀ tó yẹ pé àtòótọ́ àti irọ́ ni wọ́n á máa pa, tó yẹ pé èèyàn bí 100 á wà nínú yàrá kan tí wọ́n á sì mọ bóyá ẹnìkan sọ̀rọ̀ pé ìjọba yín kò ṣe dáadáa, bí èèyàn 20 nínú yàrá kan ni wọ́n á sáré sọ pé ìjọba yìí ṣe dáadáa, ìjọba yìí ṣe dáadáa. So àwọn ìjọba, àwọn olóṣèlú náà tún wà nínú nǹkan tó dákún wàhálà tó wà ní iṣẹ́ oníròyìn lénìí, nítorí pé wọ́n fẹ́ kí oníròyìn máa roko sí ọ̀dọ̀ àwọn. So nítorí àwọn fúnra wọn gan ti lọ rìkúrútù àwọn oníròyìn tán kó wọn síbi kan tán ṣiṣẹ́ yìí. Ṣùgbọ́n ìwọ tí nǹkan náà tààtún ní mú tí a gbọ́dọ̀ gbàgbé ni pé àwọn tó ń dá ilé iṣẹ́ ìròyìn yìí sílẹ̀, ìjọba sì ní iṣẹ́ ìṣe láti bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀tọ́. Ó là ń sọ àwọn ilé iṣẹ́ míì wà ní nígbà táwa sì wà ní kékeré, ilé iṣẹ́ olómi water corporation ni bàbá tèmi ti ṣiṣẹ́. Nígbà náà wọ́n ní ilé ìwòsàn tó yẹ pé tí ọmọ wọn bá sick, wọ́n á gbé wa lọ sí ilé ìwòsàn tó yẹ pé kì í ṣe pé owó kan àbí ibi iṣẹ́ wọn ti ṣe síbẹ̀ fún wọn. Níbo ní ìsìn báyìí àrírú ẹ̀ mọ́. Gbogbo orú nǹkan báyìí ló yẹ kó wà. Ó yẹ kí insurance wà, ó yẹ kí ètò ìlera kó wà, ìdójútòfò ìṣọ́kó gbogbo ẹ̀ wà lórí kíní. Ṣùgbọ́n ní bí a ṣe wà ní òde òní, kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́. Wọ́n yìí sọ pé tí nǹkan tí à ń jẹ tó bá ti tán, nǹkan tá a bá rí ní ó kù. Òun ló fà tó ti ṣe pé àwọn àṣàwọ̀ tó wà nínú iṣẹ́ wa kánmọ́kánmọ́ kan lè rí nǹkan kánmọ́kánmọ́ kí nǹkan lè dọ́dọ̀ wọn, wọ́n ní ìbẹ̀rù nǹkan tó bá wù wọ́n láti pé káwọn ṣáfi lè rí nǹkan kó jọ ni wọ́n gbójúlé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sì rí àwọn àti dárúkọ èèyàn mi tó ṣe pé wọ́n sì dúró lórí ìlànà tó tọ́ tá a fi ń ṣe iṣẹ́ oníròyìn. Gẹ́gẹ́ bí oníròyìn, àwọn ọ̀nà wo lẹ̀yin rò wípé yàtọ̀ sí ìjọba àti ẹnìkọ̀ọ̀kan àwùjọ gan lè gbà láti rí wípé oníròyìn ní ìfọ̀kànbalẹ̀, ìdẹ̀rùn àti ìlọsíwájú tá à ń fẹ́? Torí pé lọ́pọ̀ ìgbà gan bóyá wọ́n ń ṣe ìwọ́de, wọ́n fi ẹ̀hónú hàn, a rí pé tó bá jẹ́ pé àwọn òṣìṣẹ́ aláàbò débẹ̀, oníròyìn míì gan wọ́n ti lọ́ṣọ ọmọ lọ́rùn rí pé ìmíì wọ́n ti bari iṣẹ́ rẹ̀ jẹ́ gan pé kí ló yà dé àwọn tó yà. Ọ̀nà wo la lè gbà láti rí wípé iṣẹ́ ìròyìn yìí náà ó jẹ́ ìtẹ́wọ́gbà fún tolórí tẹlẹ̀mú tí òfin ní jẹ́ pé oníròyìn ni wọ́n máa lẹ̀kùtà mọ́ wọ́n fa àwọn tó ṣẹ̀ sílẹ̀ gbà mí? Ṣe rí lórí èyí, àwọn ìjọba wọ́n á máa sọ pé àwa ni fourth estate of the realm ní ojú ẹnu tí òfin kankan tí ò support ẹ̀, tí ò gbé lẹ́sẹ̀. Ṣe rí ní ọ̀nà kìíní náà tí òfin bá wà wípé ẹnikẹ́ni o tí ó bá fi ọwọ́ kan oníròyìn ní ẹnu iṣẹ́ rẹ̀, ní àwọn àgbáyé wọ́n ní òfin yẹn náà ó yẹ kó bind lórí wa ń bí. Ṣùgbọ́n ṣe rí gbogbo òfin tá a bá ṣe òfin níbí àti mú lò execution ló máa ń di wàhálà. Àwọn kan ṣòfin òfin á wà níbẹ̀ ni àti execute ẹ̀ ó máa ń jẹ́ wàhálà. Ní orílẹ̀ àgbáyé káàkiri òfin wà tó ṣe pé tí oníròyìn bá wà ní ẹnu iṣẹ́ ẹ gbọ́dọ̀ fi ọwọ́ kàn kẹ́ fún láyè kó ṣiṣẹ́ rẹ̀. Báwọn oníròyìn máa ń lọ sí ojú ogun láti lọ bí òfin tí wọ́n fún oníròyìn náà fún àwọn tó máa ń bí Red Cross, àwọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé wọ́n fẹ́ máa ran àwọn tí ogun, torí ogun lè dọ́dọ̀ aráàlú, àwọn láti lè máa ran. So wọ́n fún òfin wà tó ṣe pé ẹ gbọ́dọ̀ fọwọ́ kan oníròyìn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n irú òfin yẹn àmúlò níbí. Àwọn tó bá yẹ pé kájọ ṣiṣẹ́ pọ̀ gan nínú òfin, àwọn ọlọ́pàá, àwọn irú road safety, àwọn tó ṣàjọmọ́ nǹkan ètò ààbò, ó wà nínú òfin wọn tó ṣe pé tí wọ́n bá rí oníròyìn wà ń bẹ̀, àwọn dókítà wà ń bẹ̀, àtàwọn tó ṣe pé tí wọ́n bá ń lọ ní ojú pópó gbọ́dọ̀ mọ dá wọn dúró torí pé iṣẹ́ wọn, iṣẹ́ tó ṣe pé lóòrèkóòrè ó ṣe pàtàkì ni. Ṣùgbọ́n ní òde òní tí ọlọ́pàá mi gan bá wá rí pé jọ́nà ìgbà yẹn gan ni yóò wá ran kankan, ni yóò wá lé pé kínní wàhálà sí ó ti wà tó yẹ pé
ìgbà mi tó bá di bí wàhálà ẹ̀bẹ̀ táwọn ọ̀gá wọn oníròyìn náà a máa ń ní ẹnu a máa ń lẹ́sẹ̀ tí wọ́n bá pe ọ̀gá wọn làwọn ọ̀gá wọn sọ pé náà ṣe wàá dá wọn lọ́wọ́ kọ́ pé yóò mọ iṣẹ́ tí ẹni ṣe bó ṣe lè ní ṣe so nítorí ẹ̀ a nídìí òfin tí ó gbé wa ró wípé ẹnikẹ́ni o tó bá fi ọwọ́ kan oníròyìn àbí nǹkan ní pé ó ń ṣiṣẹ́ rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ ìjìyà báyìí ni ó wà fún tí irú ẹ̀ bá wà mo mọ̀ pé àwọn tó ń ṣe wọn á tọwọ́ wọn bọṣọ. Ìkejì náà tó ní bóyá ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn aráàlú àti àwọn tíṣẹ́ jọ pawápọ̀ lóòrèkóòrè pé oníròyìn àwa náà máa ń pè ní voice of the voiceless sípò àwa là ń gbẹnu àwọn tí ò lè sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn aráàlú wọ́n ní ìgbàgbọ́ nínú oníròyìn gan torí ẹ̀ ló yẹ pé a gbúdọ̀ máa ṣọ́ra ṣe lórí iṣẹ́ torí nǹkan ẹyọ kan tá a bá sọ kó jẹ́ òtítọ́ kó jẹ́ irọ́ àwọn aráàlú wọ́n á ti ní ìgbàgbọ́ tẹ́ bá ráwọn ìyá wa bàbá wa báyìí wọ́n á gbé ẹlòmíì ò gbé rédíò méjì sọ́dọ̀ yóò ló ń fẹ́ gbọ́ station lè òun fẹ́ gbọ́ station lè torí wọ́n ti ní ìgbàgbọ́ nínú wa pé nǹkan tá a bá sọ òdodo àti òtítọ́ ọ̀rọ̀ ni so nítorí ìdí èyí òfin ni àkọ́kọ́ tá a kọ́kọ́ ní láti lè gbé wa dúró pé ẹnikẹ́ni yálà kó jẹ́ agent of government ní bí ọlọ́pàá bí kìíní tàbí tó bá jẹ́ aráàlú náà ló wá tàbá olóṣèlú kí wọ́n ní ìjìyà pé bóyá ó fojú iná jọ kìíní kan lóṣù mẹ́fà ó ṣe gbá tírú òfin bẹ́ẹ̀ bá wà mo mọ̀ pé ààbò á sì tún dájú díẹ̀ fún oníròyìn ṣùgbọ́n àwọn ibì kan wà tó ṣe pé ìjọba gan náà wọn ní ẹnu bẹ̀bẹ̀ irú àwọn agbésùnmọ̀mí tó ń jíyàn gbé àìmọye ìgbà náà ti jí oníròyìn gbé ṣùgbọ́n a máa ń dúpẹ́ fọ́lọ́run pé kò tí ì fi bẹ́ẹ̀ sí oníròyìn tán jí gbé tó kú sí àkàtà àwọn ajínigbé so ìjọba náà ò rí nǹkan ṣe sí irú tibẹ̀ yẹn ṣùgbọ́n ilé ìtàn lè rí nǹkan ṣe sí ní pé àwọn tó ṣe pé àjọ tó ń ṣiṣẹ́ ìlú bí ọlọ́pàá bí nǹkan tó wá máa kọjú ìjà sí oníròyìn ìyẹn ò bófin mu ó sì yẹ kí òfin wà tí ó mọ̀ ràn wá lọ́wọ́ pé ẹnikẹ́ni tó bá gbé ojú ìjà sí wa ní ẹnu iṣẹ́ wa ìjìyà báyìí ni kó wà fún. Comrade Raji. Yes ma. A ti sọ̀rọ̀ nípa nǹkan tó yẹ kí ìjọba ó ṣe a sọ̀rọ̀ nípa nǹkan tó yẹ kí àwọn agbanisíṣẹ́ tí wọ́n ó ṣe ìbéèrè ní áfíríkà di ètò ńlẹ̀ lẹ́nu àwa gangan tọrọ gbèrú gan táwa náà jẹ́ akọ̀ròyìn kí ló yẹ káwa gan ó ṣe torí àtàlejò tó lọ àti ẹ̀yin ẹni iṣẹ́ wa kò ní first hand kí ni wọ́n pè ná second hand value tá a bá ti ń rìtáyà báyìí bọ́n ṣe sọ báyìí ẹ̀yà mi sì ṣe gbì elégbèdé kí ló yẹ káwa gan ó ṣe táwa gan ó fi gbàrà wálẹ̀ lọ́wọ́ àwọn ìpèníjà yìí. ṣe rí ní ibi tí a bá iṣẹ́ ìròyìn dé ní àsìkò tá a wà yìí oníkálukú náà ó ti ń pe ìfun àti ọ̀dọ̀fin inú ẹ̀ wípé lórí pé iṣẹ́ wa náà ò ní ìlànà kejì ṣe rí nísìn àti rí àwọn àìmọye oníròyìn tán tún ti ń dọ́gbọ́n lọ kọ́ ẹ̀kọ́ sí nípa iṣẹ́ míì tí tún ṣe iṣẹ́ oníròyìn wípé àti táwọn bá padà fi iṣẹ́ ìsílẹ̀ wọ́n á rí nǹkan dé bá so a nídìí láti develop ara wa dáadáa ká má dúró sí ojú kan a mọ àwọn kan tó jẹ́ ọ̀gá nínú iṣẹ́ tí wọ́n bá ń gbà wá nímọ̀ràn wọ́n á ní commercial aspect of journalism apart from reporting aspect wípé commercial nǹkan tó ṣe pé ó lè mú owó wọlé fún wọn láàárẹ̀ mo ti rí ẹni tó ṣe pé oníròyìn ọ̀gá tó ń kọ ìròyìn gidi ó ṣe é débi pé bó ṣe ń ṣiṣẹ́ ìròyìn ló níbi tán ti ń tẹ ìwé printing press tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ wa náà ni ó ní lẹ́gbẹ̀ẹ́ fún rẹ̀ tó fi ń ṣiṣẹ́ so gbogbo àwọn nǹkan báyìí náà ló yẹ mo rí ẹni tó ṣe pé ayàwòrán ni òun fún rẹ̀ ó wà lẹ́nu iṣẹ́ ó ti ní studio lẹ́gbẹ̀ẹ́ kan tó ṣe pé bó ṣe ń ṣiṣẹ́ ti iṣẹ́ tó ó ní studio tó fi ń ṣiṣẹ́ níta so irú àwọn nǹkan báyìí ló yẹ ká think out of the box ká wò pé kí ni a tún lè ṣe tó wọ̀n tó jọ mọ́ iṣẹ́ wa ṣùgbọ́n tó ṣe pé tá a bá ti kúrò lẹ́nu iṣẹ́ a lè fi àbọ̀ àbá so ìyẹn ló yẹ ká máa rò nínú lójoojúmọ́ pé kí la lè ṣe nǹkan tá a dẹ̀ lè ṣe ó pọ̀ ara àwọn tó ṣe pé lẹ́yìn ìgbà tán wọ́n ìwé kíkọ ni wọ́n ń ṣe fáwọn èèyàn ara àwọn tó ṣe pé studio náà ní bóyá wọ́n ń ṣe fọ́tò wọ́n ṣe ara àwọn tó ṣe pé wọ́n padà ń ṣe consultancy tó ṣe pé wọ́n á máa gbé àwọn èèyàn lárugẹ bẹ́ẹ̀ ni ló so a need láti kúrò lórí pé ká jókòó tí pé tí n bá lọ ibi báyìí tí n bá lọ ibi báyìí
nǹkan tó bá fún toríjọ́ tó bá padà kúrò kò sí nǹkan kan mọ́ so tó rẹ̀ la gbọ́dọ̀ pe àárọ̀ àti ọ̀dọ̀fínú wa wípé nǹkan míì tó tún jọ mọ́ṣẹ́ wa téèyàn lè máa dá ṣe ní ẹ̀gbẹ́ èmi ti ráwọn tó ṣe pé ó jẹ́ oníròyìn tí wọ́n gba ipò lọ́wọ́ ìjọba tó ṣe pé lẹ́yìn ọdún mẹ́rin àmì kan tí wọ́n kúrò ńbẹ̀ títí di èní wọ́n padà sí iléeṣẹ́ wọ́n ń dá ṣiṣẹ́ ara wọn fúnra wọn ni ṣùgbọ́n àwọn míì tó ṣe pé bóyá wọn ní èrò míì ọ̀nà míì tí wọ́n ṣe wọ́n tún pa ìwọ èmi ò kọ́ lọ́n fún mi ṣe mi ò lè ṣe irú ẹ̀ kí n tún wá padà sí inú pé wá padà tí mo bá jọba ṣiṣẹ́ tí mo ṣe máa lànà míì ó ti wá sílẹ̀ fún ara rẹ o tún wá padà sí ìwọ tó tún wá padà sí inú newsroom ìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ so àwa la gbọ́dọ̀ mọ̀ pé lẹ́yìn iṣẹ́ kí la fẹ́ ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n níbi tí gbogbo nǹkan dé dúró yìí kò sí ẹni náà bó jẹ́ agbẹjọ́rò bó jẹ́ onímọ̀ ìṣègùn iṣẹ́ àgbẹ̀ ó tún dáa fún gbogbo wa alárojẹ wà onínílá wà so bó jẹ́ nínú ilé ẹ̀ náà ó ti dọ́gbọ́n ní àwọn gáàdì oko kékeré bóyá nǹkan kéékèèké ló ti gbìn síbẹ̀ nígbà tí ó bá fi iṣẹ́ yìí náà sílẹ̀ ó lè padà mú láti bẹ́ẹ̀ nǹkan jíjẹ ò tiẹ̀ ní kọ́kọ́ jẹ́ wàhálà náà wọ́n dẹ̀ ní pé tí ebi bá kúrò nínú ìṣẹ́ bù ṣe so a ní láti ronú ara dáadáa pé lẹ́yìn iṣẹ́ òkè la tún fẹ́ ṣe òun ló fà táwọn míì tún wá ń padà lọ sílé ẹ̀kọ́ àti rí àìmọye ní ìsòye pé wọ́n ti di amòfin nínú iṣẹ́ wa yìí àti rí àwọn míì tó ṣe pé wọ́n ti di agbaninímọ̀ràn so oríṣiríṣi bẹ́ẹ̀ òun ni ó wà so a gba àwọn ara wa níwọ̀n àwọn akọ ẹgbẹ́ tèmi màá gbà wọ́n ní ìmọ̀ràn pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wo nǹkan tí a bá tún lè ṣe yàtọ̀ síbi tá a wà yìí ká ti bẹ̀rẹ̀ náà bá ṣe wà tó ṣe pé pàtàkì bá wá kúrò nínú iṣẹ́ ìròyìn yìí òun ni á padà lọ bá a sì tún wá rọ àwọn oníléeṣẹ́ ìròyìn náà kò sí nǹkan tán àwọn iléeṣẹ́ ìròyìn kọ̀ọ̀kan tó jẹ́ ti aládàáni ló ní pension tó ṣe pé tó bá ti lóyá iye ọdún báyìí lò lò wọ́n á fún yín ní iye báyìí ẹlòmíì náà ó lè jẹ́ ọdún 4, 5, 6, 7 ní òtò rí gbà ṣùgbọ́n tán rí gbà so á rọ̀ wọ́n náà pé bóyá nǹkan tí èèyàn bá ń parí iṣẹ́ tó bá fẹ́ fi iléeṣẹ́ kan tó ti sìn tọkàntọkàn kẹ́ ẹ ní nǹkan kan náà tẹ́ ẹ lè fúnru ẹni náà tí ó mú lọlé tó bá délé tó wá kù sí ọwọ́ rẹ̀ ó ní ó mọ nǹkan tí ó fi ṣe ṣùgbọ́n ibi tí ò sí nǹkan fẹ̀yìntì tí ò sí ìgbà tó ń ṣiṣẹ́ gan tí ò sówó oṣù ìyẹn lè ṣe pé a nílò ìjọba bá a ṣe nílò ara wa láti lè plan fún ara wa lẹ́yìn ìtàbá fi ṣẹlẹ̀ la nílò ìjọba náà láti lè kàn nípa òfin fáwọn adálé iṣẹ́ ìròyìn sílẹ̀ pé ẹ̀tọ́ àwọn oníròyìn nípa ìgbáyé gbádùn wọn kí wọ́n ṣe ní ìrọ̀rùn fún wa. tó wá kí àlejò wa comrade Raji Adébáyọ̀ ṣe pé àpè ẹ̀jẹ̀ ìpè wá aléròkúta bá tún pè yín gbà míì ẹ tún dá wa lóhùn. ti dunnú tayọ̀ láàfin wa. tó ẹ̀yin ará lé ní abala ìgbàlejò wa lórí ètò wa Kutuhai fún tòní ibi tí